àgbè ìgbà tó dé pé ìwọ sọ pé ẹ̀wọ̀n ni gbogbo wa máa kú sí tí nǹkan bá ṣe ọmọ ọwọ́ rẹ̀ kò bìkítà nípa ìyàwó ó ní tí nǹkan bá ṣe ọmọ ọwọ́ rẹ̀ ẹ̀wọ̀n ni gbogbo wa máa kú sí fine òun àtẹ̀gbọ́n mi jọ tàn síra wọn èmi ò sí bẹ́ẹ̀ mọ́ fàkàtí àtọ́jú ẹ̀ lọ ó tún wá padà pé ṣé ẹ̀wọ̀n kọ́ lẹ fi ń ṣeré yìí wọ́n ṣàjọfà láàrin ara wọn wọ́n dẹ́gbọ́n mi padà obìnrin ìgbà tó wà nínú oyún oníwọ̀ kọ́ ló lóyún kó lọ ṣẹ́ òun àtẹ̀gbọ́n mi kan jọ tàn síra wọn oníwọ̀ kọ́ ló lóyún o ṣé wọ́n kọ́ ló bà sùn ni tó fi lóyún oníwọ̀ kọ́ ló lóyún sẹ́ àti ní oyún yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní bá fa wàhálà débi pé tí oṣù mẹ́sàn-án fi pé ọmọkùnrin yóò mọ bó ṣe ń ṣe níbi tó dájú dé bó ṣe wà. Are you ready to explain or you are ready? I'm ready to explain myself because ẹ borúkọ family mi jẹ́. So torí ẹ bí mi lẹ́ni tí ẹ má ní sùn tí mo bá lè bí ọlọ́run àbí. tó o bá ní tó sọ. mo ní tí màá sọ tí mo fẹ́ sọ ni mo sọ ẹ. Go ahead. You didn't call me before kẹ́ tó máa pariwo pé páyà. Mr. Yomi, if you have what to say, say it. So you believe what you did is right. If you don't have what to say, you can take your leave. I want why would I take my defend orúkọ bàbá tó bí mi kò bàjẹ́ tó fi kú. Ariwo kọ́ ló fi máa defend ẹ̀. Ariwo mi pariwo mo sọ feelings tẹ̀sí tẹ̀sí mo sọ. tó o bá sọ ló fi máa defend ẹ̀. gbogbo tó o sọ yẹn kò ní ìtumọ̀. Ó ní ìtumọ̀. ó lè ní ìtumọ̀ sí ẹ. kò ní ìtumọ̀ sí ẹ. Ó ní ìtumọ̀ láàrin mi àti yín àtọ̀lọ́. Leave me to God. And I leave you to God as well. Thank you. Explain. Ọlọ́run àjọ ọjà àárín yẹn. Explain. ìyàwó tí ń sùn lọ́tọ̀ àti ọkọ tí ń sùn lọ́tọ̀ ìyẹn ò máa jẹ́ tuntun nítorí wípé tọkọ-tìyàwó kọ̀ọ̀kan máa ń ṣerú ẹ̀. má lọ fi yẹn confuse Alhaji Oríyọmí ìwọ ọmọdé yìí. ọ̀rọ̀ ṣé ni wò ká lè mọni tó fẹ́ ni. arábìnrin tí òun àti ọkọ rẹ̀ ń sùn ní ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ti padà gbẹ́mí mì. ó ti padà jẹ́ Ọlọ́run nípè. ṣé ọkọ rẹ̀ ló wá lò ó ni. ẹ̀yin pípù yẹ má sọ Jẹ̀bú lórúkọ tí ò jẹ́. ọ̀rọ̀ ti wá gbàbòmí yọ o. ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí àbídàkejì a máa ń pọ̀rọ̀ yìí lówè ṣùgbọ́n ó ti ń dọ́gbọ́n láró nínú. arábìnrin yìí ti pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ kó tó di wípé ó gbẹ̀mí mì. ó ní pé kí wọ́n tètè wá gbé òun kúrò níbi tó ń wà kí òun má bàa rè é dákẹ́ lójijì. àìsàn ni wọ́n máa ń rí wo kò sẹ́ni tó rí tọlọ́jọ́ ṣe. ikú arábìnrin yìí mú fúra lọ́wọ́ tó pọ̀ gbáà. oyún ti wá dá Gòbe sílẹ̀ o. àlóyún yìí ti dá Gòbe sílẹ̀ mọ́lóyún yìí ti wá dá Gòbe sílẹ̀. a ó ti ṣe èyí sí Elédùmarè. arábìnrin tó gbé oyún yìí náà ló sì ti papòdà báyìí. ìlú wo wá ni wọ́n wá fẹ́ lù fún wọn báyìí torí Ọlọ́run. ìjà ni ọkọ ìyàwó yìí gbé wá bá Láàjì o. ojú líle òótọ́ náà sìgá. gidigba ò sì ṣílẹ̀kùn. ẹni bá ní kọ́kọ́rọ́ náà ni ó ṣílẹ̀kùn wọlé. ọ̀rọ̀ lọ́kọ-láyà yìí máa kẹtàn púpọ̀. a ó ti ṣe èyí sí Ọlọ́run mi kí ni òkú mùsùlùmí ṣe ní mọ́ṣúárì fọjọ́ mẹ́ta. ẹ má máa fi ojú òkú yìí ráre. ẹ̀yin fámìlì yìí ó ṣe wọ́dróòpù kò ṣe wọ́dróòpù ọlọ́pàá ti padà kó everybody o. ọsibítù tó wà ní Jẹ́ríkò ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti kàn yín o. eléyìí lágbára jù púpọ̀. Alhaji Oríyọmí ẹ kú iṣẹ́ ọpọlọ o. Ọlọ́run ó tún fún yín lélẹ̀ yanjú láṣẹ Elédùmarè. ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sí ìkànnì yìí. ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. ẹ jẹ́ ká tún jọ wo ohun tó ṣẹlẹ̀ yìí. ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. ẹ̀gbọ́n yín yẹn ń kọ́ tí wọ́n ti sin. wọn àti ìsìn o wọn ti gbé lọ mọ́ṣúárì lánàá. Good. kí ni tó jẹyọ lẹ́yìn tá a ṣètò lọ́jọ́ yẹn. èyí tó jẹyọ ni pé ẹ súnmọ́ kí ni yẹn dáadáa o. a padà wá sí ibi ní àná láago 10 tẹ́ni ká wá. ẹni tí a fẹ̀sùn kàn aago 5 ló tó dé. nígbà tó dé wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tí wọ́n dé wọ́n ní kì í ṣàwọn làwọn pa pé àwa là sọ fáwọn nígbà tí ó rẹ̀ irọ́ pátá sí ni. torí lálákọ̀ọ́kọ́ ta kọ́kọ́ wá gbé ńlé ọmọkùnrin yìí ó lọ ni kò ní wálé yóò lọ ibòmí ní sùn ó ti dòkú ọ̀run lónìí o ìyẹn ẹ̀gbọ́n mi. yóò lọ ní jáde sáfẹ́fẹ́ náà. kí èèyàn jọ mọ́ gbénu ilé kẹ́ẹ̀tì jọ mọ́ sùn yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ọkọ àtìyàwó yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ náà sùn. ìyàwó ń sun rúmà ń palọ̀ ìwọ ń sun yàrá tó kọjú sí yàrá yín oníyàwó rẹ̀ ń rùn sí ọ tó bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀. tẹjọ ń sùn lọ́tọ̀ọ̀tọ̀ débi wípé ní tó o bá ti lọ ìgbà tó bá wọ̀ lóun wálé nígbà tí ara ọmọbìnrin yìí sì bẹ̀rẹ̀ tí ó yà kó o sì ń lé pẹ̀lú rẹ̀ rárá ìgbà tó sì lé pẹ̀lú rẹ̀ ọmọbìnrin fúnra rẹ̀ ló pè nígbà tó dojú kú fún. ẹ máa rí sí tí mo ṣe insist pé kán wá. Yes sir. ó ní pé ẹ jẹ́ pé wàá pọ̀ ọmọ Ìjẹ̀bú ni wọ́n. bẹ́ẹ̀ ni. ẹ wá lẹ́ẹ̀mọ́ ibi tí wọ́n gbé ẹ̀gbọ́n yín lọ.
àmọ́ bí tó gbé lọ. So the insinuation was bóyá wọ́n gbé lọ Ìjẹ̀bú ńgbà wọ́n lò tán àmọ́ bí tó gbé lọ ni wọ́n wá dá padà ọjọ́ kejì tán sì gbé dé inú kú. ló dákẹ́. So ìgbà tí tọ́lọ́ sọ pé àwọn ẹgbẹ́ àsọ fáwọn ká tó gbé nígbà tí ọmọbìnrin yẹn ọmọ ékeré náà fi tì ìyẹn ọmọ rẹ̀. Mr. Yomi kẹ́ ẹ máa rántí ibi tí mò ń lọ ni mo ṣe sọ ọmọ yẹn o. ékeré náà fi tì ìyẹn ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ náà fi tì nulẹ̀ táwọn èèyàn bá ń jáde lọ tọ́jọ́ ń gbénulẹ̀ wọ́n tilẹ̀kùn mọ́ ni ọmọ yìí ṣì ń lọ skul ọmọ yẹn náà lọ skul wọ́n tilẹ̀kùn mọ́ aláìsàn nínú ilé ọmọbìnrin yìí láti pè ìyẹn àkọ́bí ìyá wa pé ẹ má jẹ́ kó kú sínú ilé pé ikú leléyìí ọkọ òun ò sí ilé kò gbélé pé òun gbé kò gbé kọ́ọ̀lù òun káwá gbé òun òní ọjọ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé ìgbà tá a gbé ààrẹ anybody a gbé ìgbà tó dẹ́ pé ìwọ sọ pé ẹ̀wọ̀n ni gbogbo wa máa kú sí tí nǹkan bá ṣe ọmọ ọwọ́ rẹ̀ kò bìkítà nípa ìyàwó o ó ní tí nǹkan bá ṣe ọmọ ọwọ́ rẹ̀ ẹ̀wọ̀n ni gbogbo wa máa kú sí fine òun àtẹ̀gbọ́n mi jọ tàn síra wọn èmi ò sí bẹ́ẹ̀ mọ́ fàkàtí àtọ́jú ẹ̀ lọ ó tún wá padà pé ṣé ẹ̀wọ̀n kọ́lẹ̀ fi ń ṣeré yìí wọ́n ṣàjọ fà láàrin ara wọn wọ́n dẹ́gbọ́n mi padà nípasẹ̀ ọmọ ọwọ́ ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ìyẹn ọmọ yẹn bóyá ọmọ oṣù mẹ́fà àbọ̀ ọmọ oṣù méje ni mi ì mọ̀ nígbà yẹn wọ́n dá padà bàtà máa dá padà wọ́n lọ drop ẹ̀ sí ọ̀dọ̀ ìyá ọkọ ẹ̀ nìsan yóò yá tí ó lè rìn ìyá tára rẹ̀ ò yá mígbà ẹ̀kọ́ tó di ọ̀rọ̀ yẹn obìnrin ìgbà tó wà nínú oyún oníwọ̀kọ ló lóyún kó lọ ṣẹ́ òun àtẹ̀gbọ́n mi kan jọ tàn síra wọn oníwọ̀kọ ló lóyún o ṣé wọ́kọ ló bà sùn ni tó fi lóyún oníwọ̀kọ ló lóyún sẹ́ẹ̀ àti ní oyún yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní bá fa wàhálà débi pé tí oṣù mẹ́sàn-án fi pé ọmọkùnrin yóò mọ bó ṣe ń ṣe níbi tó dájú dé bó ṣe wà kò mọ bó ṣe ń ṣe ẹ̀gbọ́n mi tí oṣù mẹ́sàn-án fi pé ìjọ tí ẹ̀gbọ́n mi máa bímọ tí ó máa nébọ̀ wọn ò jọ fọ̀hún síra wọn débi tó máa wà lé débi tó máa mọ̀gbà tó nébọ̀ débi tó máa mọ̀gbà tó nébọ̀ débi nípa fi gbẹ́gbọ́n mi lọ sí hospital tó lọ ṣe operation ó wà nínú ilé ni ọjọ́ kejì tí ẹ̀gbọ́n mi bímọ ó já lọ bá ń lé tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo ládùúgbò wọn pé èyí ṣe máa ń dájú bí eléyìí pẹ̀lú pé ṣe operation fún ìyàwó rẹ̀ tó ó dẹ̀ sì dúró sínú ilé mo bá lórí pé ó pò gì lọ́jọ́ yẹn ni tí mo bẹ̀rẹ̀ sí ní fọ́ntà tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo tó yẹ pé ó fẹ́ díje ní àtọmọkùnrin tó dúró láàárọ̀ ọjọ́ yẹn ọmọkùnrin tó dé fìlà tó dúró yẹn láàárọ̀ ọjọ́ Saturday ẹ̀gbọ́n mi bímọ lọ́jọ́ Friday stroke Saturday láàárọ̀ ọjọ́ Saturday ni mo jí lọlé wọn fine ìyẹn lọ bẹ́ẹ̀ lẹ́gbọ́n mi fi bẹ̀rẹ̀ àìsàn tó bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì aláwọ̀kọ́ ta lọ gbé nìyẹn o ẹlẹ́ẹ̀kejì tá a dẹ̀ tún lọ gbé yìí náà èmi gangan fúnra mi mo pè lọ́jọ́ Tuesday lọ́jọ́ yẹn mo ń lọ program kan lẹ́gbẹ̀ẹ́ lé wọn tí má ti lọ màá yàwó àti mi màá láǹtí mi ara yín ò ṣe bẹ́ẹ̀ ṣe. ẹ má jà pẹ́ mọ́ ẹ má jà pẹ́. bẹ́ẹ̀ ni mi ìpẹ́ mo kàn fẹ́ sáré sọ bẹ́ẹ̀ yẹn ni àǹtí mi ara yín ò yá mo dẹ̀ pe ọkọ wọn kí ló tún wá ṣe é kò wálé ọmọ ọjọ́ gbélé ó sọ̀dọ̀ lórí ní ibi yẹn nígbà tá a gbé wọn lọ bẹ̀ wọ́n lè testify sí báwọn òjò gbé pòun ti kúrò nílé fún wọ́n dẹ̀ ní kájọ lọ tọ́jú ẹ̀ ibi tó gbé lọ àmọ́ rẹ́kọ́ọ̀dì wà lórí fóònù mi tí mo pe bàbá àbèjì tó dúró yìí wọ́n jọ wá ní bàbá àbèjì yẹn mo pè ó wà lórí fóònù mi ní WhatsApp tó sọ fún mi pé káfọkàn balẹ̀ o ó ṣáàtì kúrò ńlé àwọn ó ti gbẹ lọ àwọn wípé káfọkàn balẹ̀ ó ti ń wà ọ̀dà ara rẹ̀ máa yá mo tún padà lọ bá bàbá àbèjì yẹn ní ṣọ́ọ̀bù ó kù díẹ̀ tẹ́gbọ́n mi máa jáde láyé ó sì tún sọ fún mi náà ni pé ara rẹ̀ máa yá sí yẹ̀zì náà ó dẹ̀ kú ó dẹ̀ pàwẹ́ bí ó dẹ̀ ṣe yẹn kan ó dẹ̀ fẹ́ dá sí ó ní kí la máa ṣe fún ẹ. Mr. Yomi àbí ọ̀rọ̀ lẹ́gbọ́n ọ̀hún kí ni ẹ rí sí gbogbo ohun tí wọ́n sọ yẹn. alhamdulillah ṣẹ́rí àkọ́kọ́ ni pé fan station yìí ni mo máa ń gbọ́ mo dẹ̀ ń gbọ́ torí pé mo believe pé dáa pé integrity lẹ fi ń ṣiṣẹ́ but gan generally tí mi bá ní parọ́ fún yín láàrin mi àti ní àtọ̀lọ́ yẹn disappoint mi níjọ́ tí program yìí jáde. Thank God for the disappointment. ìyẹn àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì the first day she came here I think you gave her time bá a ṣe dé ní ìṣẹ́tún fún time so ẹ fún mi time tí máa farabalẹ̀ ṣàlàyé báwo náà ṣe ṣàlàyé yẹn one ó wá bá yín bíbá yẹn ó ṣàlàyé ọ̀rọ̀ fún yín èmi àti yóò ti fojú kan láyé pé mi ká má sọ pé bí àmì ẹ̀dá yín lò. Mr. Yomi. Yes sir. Mr. Yomi. Yes sir. Are you ready to explain or you are ready I'm ready to explain myself because ẹ borúkọ family mi jẹ́. So. torí ẹ bí mi lẹ́ni tí ẹ má ní sùn tí mi bá lè bí ọlọ́run àbí yín. tó o bá ní tó sọ. mo ní tí màá sọ tí mo fẹ́ sọ ni mo sọ ẹ. Go ahead. You didn't call me before kẹ́ tó máa pariwo pé páyà. Mr. Yomi. If you have what to say, say it. So you believe what you did is right. If you don't have what to say, you can take your leave. I have what why would I let the my defend orúkọ bàbá tó bí mi kò bàjẹ́ tó fi kú. Ariwo kọ́ ló fi máa defend ẹ̀. Ariwo mi pariwo mo sọ feelings tẹ̀sí tẹ̀sí mo sọ. tó o bá sọ ló fi máa defend ẹ̀. gbogbo tó o sọ yẹn kò ní ìtumọ̀. Ó ní ìtumọ̀. ó lè ní ìtumọ̀ sí ẹ. kò ní ìtumọ̀ sí ẹ. Ó ní ìtumọ̀ láàrin mi àti yín àtọ̀lọ́. Leave me to God. And I leave you to God as well. Thank you. Explain. Ọlọ́run àjọ ọjà àárín yẹn. Explain. Your explanation. One kí n bẹ̀rẹ̀ láti ibi pé ó ní mo sá kúrò nílé mo kúrò nílé mo fà kúrò nílé kúrò nílé òun àti ẹgbẹ́ Kàdíjà tó dúró yìí
ló lé mi kúrò nílé kí ni reason ó ń pàṣẹ ilé ọkọ ìwé fẹ́ pàṣẹ ní ilé tèmẹ́ mi ò rí aláya àná tí ó jáde tí ó sọ pé òun ló dictate iye ọmọ tí ọkọ ọmọ òun ò bí fún un last born olóògbé tó kù 11 years ni ó kọ́ ọ ní ọ̀dọ̀ yẹ kó bímọ sí àṣejọ 42 or 43 òun fún ara ẹ bá mi sọ pé òun fẹ́ bímọ ní for what ní èjì o èmi ò lágbára ẹ̀ mọ́ mi láyè ẹ̀ ó rẹ̀ ń dọ̀dọ̀ wá bímọ sí ìgbà tí mo rí kí wàá lẹ́fẹ̀ẹ́ pé òun lè wá fún mi time máa yẹ kí n let me think about it ọ̀nà àwẹ̀ goyin olóyún mo ló ṣe lóyún family planner kí ló ṣe olóbàjẹ́ ó fail kí ló mí pẹ̀lú kó fail time ló máa fail for what so èmi àti ẹ̀ ń drag ọ̀rọ̀ yẹn lọ́wọ́ come in ìwọ ló pè wọlé ìyàwó mi ni mo ní kó lọ bọ́ mo sọ yes mo ní kó lọ bàjẹ́ lóòótọ́ a plan fún ìgbà yẹn ṣe máa ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà family wọn a plan fún ni oníkùn yẹn kò lè bàjẹ́ torí wọ́n lo ní kó lọ bá family planner rẹ̀ jẹ́ ó bẹ̀ ó pé irú ọ̀rọ̀ wèrè wọlé lè bá mi sọ ó bá mi bọ́ ọmọ náà ó bá mi sọ oṣù ọmọ ta ló sọ bẹ́ẹ̀ yẹn. ó máa lédi tó dúró tí wàá fi ń dandan wọn wàá bá mi pílà ọmọ tí màá bí. wọ́n dá wọn làwọn ní kó lọ bá family plan jẹ́. olódúró yìí bẹ́ẹ̀ ni wọ́n ti ń bá fati pé kó ṣe lè máa lo family plan àmọ́ pé irú ọ̀rọ̀ wo ló sọ yẹn. ọ̀dà mẹ́jọ́kọ̀. òun bá fakùnrin bá family plan jẹ́ for what kò dẹ̀ ní wẹ̀rẹ̀ ọlọ́run àgbè tí bá ní mi ní dásìkì ìfilẹ̀ agbára yín ká àbúdá mo ti gbọ́n gbà yẹn tápẹ́rẹ́ bá ti ka mo fẹ́lẹ̀ fún wa tiẹ̀ bíláhì lẹ́sílẹ̀ aláhùn àjíjẹ́ mímú wọn lọ nírọ̀rùn mo dẹ̀ ń wò wọ́n ràn torí mo sọ pé mi lágbára yẹn so mo délé láti fi ṣẹ́njọ́ kan mo wọ ìyá yín kọ́ wọn láwọn dé láti sukọ àwọn ọmọ láwọn ò bá bọ̀ ẹgbẹ́ padà wá gbé ẹrù ọmọ mo ti rò pé dẹ́rù tí ó ti lé bọ́ọ̀lù yẹn mo kí sàmù rẹ̀ fàdúrà ràn lọ́wọ́ bàtọ́ máa dẹ́jọ́ kejì mo lọ gba yẹn bí iṣẹ́ pé nǹkan bá ṣẹlẹ̀ àwọn tó go and check my wife wọn ní òkè mo dé hospital bí tánà gbé lọ mi bá ń bẹ̀ padà síbi iṣẹ́ wọ́n kọ́ rẹ̀ mi pé adéọ̀yọ́ ló wà pé kò bímọ ń bẹ̀ yọ̀rọ̀ àì pé cs náà ṣe fún mo ní òkè wọ́n lè pọ̀ wọn ló ti bímọ tó ń sọ pé òun bá mi lé mò ń pògì lọ́wọ́ ó kú ẹ̀rù kọ́ lọ́n ẹni tó dẹ̀ bá inú mi dúkú fúnra rẹ̀ náwó sí òun náà wà ní studio láwọn tó bá ń lé àti bí iṣẹ́ mo para mo lọ kí lọ́sibítù fún àyọ̀ mọ̀ kankan báyìí ọlọ́run àwọ̀ ọlọ́run àti mo lẹ̀ kúrò mẹ́ first day second day third day wọ́n pè mí wọ́n ló ṣe wà lọ́sibítù pé mo ní mo mọ̀ pé ṣe wà lọ́sibítù wọ́n ní wọ́n sanwó kíni kò kàn mí ẹni tó ó láwọn gbé náà ní ẹ bèrè lọ́wọ́ ẹ̀ wọ́n para san 170 bàbá wa mi ló ti jáde kò yọjú mọ́ 1000 ìwọ tó oníwà gbóyún òfilẹ̀ nù ẹ̀ 17 ìwọ ló jókòó ẹ̀ 1000 naira ìwọ tó ní kúrò lóyún òfilẹ̀ ń bẹ̀ bàbá mo lè clear àwọn fún ní owó tí ó fi ṣàtàmọ́ tó wọ́n gbé lọ́lé ó wà nílé so bímọ yẹn kò ju bíi bóyá 2 months ní kíní yẹn bẹ̀rẹ̀ ní sickness yẹn bẹ̀rẹ̀ sí ìgbìyànjú tí mo lè ṣe mo ṣe. irú sickness wo ni. ẹni tó ṣẹlẹ̀ ni pé mi ò tí ì mọ ohun tó ń ṣe ó kàn complain àyà then nígbà tó bẹ̀rẹ̀ àyà yà ká wọn ni wọn rí nǹkan kan tó ṣe so kí aláfẹ́ ṣe sọ ní àwọn oògùn kan wà tó lè máa lò ó lo oògùn yẹn gba oògùn yẹn wọn ni kò lò for bóyá 6 days or 7 days I think so tó bá lò tán dẹ̀ kó continue ilé ó lo oògùn yẹn rògbò lo oògùn yẹn tán ẹ wá gbé mo wà níbi iṣẹ́ wọn pè níjọ́ yẹn ìjọ́ kejì ó rà pé ìjọ́ kẹta ẹnìkan pè mí ẹ ló dájú kọjá yẹn tá ni ó lóun ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ wọ́n ní ẹ̀rù kẹ́ kalẹ̀ ló ẹ̀ kúrọ̀lẹ̀ pé ṣé o mọ̀ pé mo ti wá gbé ṣá ẹni mo délé mo ní mi ìbá mo ní mo mọ̀ ó dà wọn ti lọ gbọ́n fẹ́ lọ tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ lẹ́dàá dáadáa tí mi bá rí tọ́jú òun àtàkọ́ bí ọmọ wọn àtàwọn fámìlì wọn làwọn fi lò gbà mi ní parọ́ fún ẹsẹ̀kẹsẹ̀ mo dára mo ní kò ní da fún ọ tó ń pè yẹn tó bá yẹ pé yóò bá ní ẹ tó sọ mi gùn mi ì fún lóyún lẹ́gbẹ̀ẹ́ títì náà mo yọjú sílé yín pé mo láìkì ẹ̀yin ẹ̀rẹ̀ ní kí n wá dànù ẹ̀ mo dànù ẹ̀ lẹ́yìn ìdáná lẹ fún mi date wedding ẹ kọ list kan tẹ́ ẹ fẹ́ kó dé kan tẹ́ ẹ gba gbogbo ẹ̀ even kí mi àti ẹ máa jà kó lójọ́ fẹ́ kí mi àti ẹ ń jà ó pè mí kó jókòó rí ìwọ tó ń sọ̀rọ̀ yìí kó bí mi àti ẹ parí ọ̀rọ̀ rí kábàánì wo ti kọ́ bá mi sọ̀kan nípa ọ̀rọ̀ ẹ̀ tí mi gbọ́ sí ẹlẹ́run wàá pè mí straight bó ṣe sọ fẹ́ náà ló ṣe dábẹ́ pé ẹ̀wọ̀n ni wàá tàwọn akọ́bí ọmọ àti ẹbí òjò kú sí nítorí tọrọ ẹ náà bí ó sì jẹ́ fún ẹ̀ ní mo kàn bank fún mọ́ létí ni lẹ́yìn ìgbà yẹn a month later ó pè mí padà ẹni tí mo ń sọ rẹ̀ tó bá wà mí báyìí ní ìsìnkú wa jẹ́rìí tó bá rí mo parọ́ mọ́ ó kú ọlọ́run ó lọ́rọ̀ tó wà lẹ́yìn lágbájá ló ń sọ̀rọ̀ yóò mo rí miss call yẹn lórí fóònù mi ni mo kàn pẹ́ nìyẹn ló bá ṣe ẹ̀ ló ta lélẹ̀ mo rí miss call lẹ́lú mo kàn cut fóònù sọ ẹnìyẹn pè para lágbájá sọ́rí ìjọ èmi ẹ̀gbọ́n lágbájá ni ṣé kò sí ibi tọrọ ìdí nìsín wa bá kọ́ mi ní kíníkan ní wọn bá bá yín kọ́ mi ṣé bẹ́ẹ̀ ṣe ń rìn ilẹ̀ Yorùbá lè ṣe rìn yẹn obìnrin tí ó wà nílé mi tó ń gbélé more than 15-16 years more than even 20 years
lẹ́yìn tí wọ́n wá gbé àbí. lẹ́yìn tí wọ́n wá gbé ẹ wá gbé báyìí káàtì ẹlẹ́mì àti ẹ wá ń jà kò wá sí ẹbí kan tẹ́ ẹ lè pè ipò òkè ọmọ yín wọn ló ṣe báyìí o ṣe báyìí ló wá bá mi dáhùn ló bá mi ṣe ló sọ wá pọ̀ ẹ wá gbé lọ báyìí ó wá ẹsẹ̀ wá pé mọ́tò tú gbẹ̀tìlá pé n tó wà lẹ́ ìjọ agbára ẹ lọ I need to call me mo ní mo sọ́ọ̀rì wọn kọ́ mi báyìí nǹkan bank fún ọmọ létí ni àti báyìí kò pè mí mọ́ the next tí màá rí ni pé ìyá tó bí mi pè mí lọ́mọ pé wọ́n gbé lágbájá wá sílò pé kádíjà gbé wá yẹn ẹ̀gbọ́n yẹn òun dẹ́ni kó dúró bó ṣe drop ẹ̀ náà ló ń lọ ọlọ́run á fún yín wò dẹ́ ń lọ mo á jókòó mo rò pé so ẹ mọ̀ pé ìyá yẹn wà láyé ńgbà tí ẹ wá gbé ẹ wá gbálẹ̀ yín fún ara yín màmí mi ní gbà lọ́wọ́ yín ìyá yẹn fi ìyá kan hàn pé kó wá bá mi lè mú un lọ́jọ́ lọ́wọ́ ńgbà tó ń wọlé wa bọ́dẹ̀ ṣe dé o sọ fún wa ní tẹ́gbà tí wọ́n fi drag ọ̀rọ̀ ẹ tó bá ń gbọ́ program náà máa gbọ́ more than 30 minutes pé kò ní wọnú ẹ̀ ní gbé wọnú lè sẹ́ even kò lè dá dúró tó rọrọ ẹ̀ worst síbẹ̀ ṣe gbére ẹ wá gbà lọ́wọ́ wọn òfin àrẹ máa ń bè lọ́wọ́ ẹ̀ ìkú ọ̀hún lé ní àárí ó dẹ̀ ń rí wa àwọn ẹbí ẹ̀ tó wá gbé ẹ lọ kí nìkan tó lọ ṣe fún ẹ tọrọ ẹ fi wá rí báyìí tó máa dẹ padà wọ́n tó máa dẹ padà sígbà tó wá gbé ẹ tó bá lóòótọ́ definitely wọ́n lọ ṣe nǹkan sí ara ni torí pé ní tí mi ìbágbà kò lóyún ìmì àti amú nǹkan lẹ̀ wọ́n á sáré ọmọ ẹ̀ òrùbó sáré mi wọ́n fẹ́ fi ẹ́ dààmú mi àbí màá tijú ìyá tó bí mi lọ torí ìyá yẹn ní ó bímọ fún wa mọ́ àgbà wọ́n lè fọ̀rọ̀ ìlànà tó jù mí lọ pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí kìnìkan kílẹ̀ fìkì mo lè ṣe sí wọ́n advice mi kí n gbé lọ Jericho wọ́n sọ yẹ pé àyà àìkọ́ bàtà wọn gbé padà ikọ́ yẹn ti mẹ́jẹ̀ dání tí ó dẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ tí ó wù kọ́ tẹ́lẹ̀ àyà nìkan ló kàn complain wọ́n á gbé orí Jericho ní bóyá bíi 2 or 3 days after Iléyá ọjọ́ Friday gangan ló bọ́ sí bọ́n ní tí màá bá gbé lọ kí make sure kí ó pe àwọn ẹbí ẹ̀ kan wà ń bẹ̀ torí báwọn ilé ṣe ń ṣe àwọn fíìpé bíyà láìka àwọn pé wọ́n mọ nǹkan tó ń ṣe tó ń gbé lọ so jẹ́ kẹ́nìkan wọ́n wà nígbà tó tún ló tọ́jú ẹ̀ wọ́n á ní kó pe ẹ̀gbẹ́ tó pẹ̀ nìkan ní ẹbí ẹ̀ ní ìṣẹ́ wá bẹ̀rẹ̀ sí ní pé wọ́n ẹni tó pè ní òun bọ̀ ń gbà yẹn tó bá rí flash case wọ́n jọ lọ tẹ́tẹ̀lẹ́ mi ní kán kọ́bọ̀ dání ní tó bá máa nọ́ọ̀bẹ̀ agbára Ọlọ́run ó kà kákẹ́ wà weakness maker tí mo ń tàn ṣe ni ó tán ẹni ẹ̀ ló ń bọ̀ á dúró di 7:30 ó ló ń bọ̀ 8:30 ó ló ń bọ̀ àwọn máa yí ibi tá à ń lọ yìí á mú nọ́mbà ni ìgbà tó pè ìgbà tó máa pè oníkà bá lọ òun bọ̀ òun bá ní hospital mo dẹ̀ gbé orí Jericho but God so good wọ́n yẹ̀ ṣẹ̀ parí Iléyá ni so àwọn doctors yẹn gan tètè dé bàtà fi débẹ̀ doctor ti dé so wọ́n fún wa line wọ́n fún wa card ní IQ doctor dé ó attend sí wa bó ṣe attend sí wa yẹn lady òkú ọ̀run ilé ni ó ń pè kó dáhùn wọn ẹni tó ń pè ògbé kọ létà ò ní kó júwe ibi tibẹ̀ fún ọmọ yẹn júwe bẹ̀ fún kò yọjú. sẹ́ńtẹ̀ sọ yẹn sí bí o. ó wà bíbá ẹ tó jókòó tì yẹn. wà láìtàláì kò yọjú tó bá ní rọ́ọ̀nì mò ń pamọ́ tó ṣe ọmọ yẹn kó ṣe é bọ́mọ yẹn ṣe fíìl kí wọ́n náà fíìl bẹ́ẹ̀ kò yọjú bàbá wọ́n àtẹ̀ sí lédi tí mo sọ ẹ̀ wọ́n kọ oògùn fún mi kí ló ra oògùn wa wọ́n ṣe ibi tó wọ́n ṣètò àfún kí pé kó lọ gbà kó lọ ya scan kó lọ ya x-ray wa àwa lọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ láti yá gbàtú yà mọ́ ní kó má pè mọ́ ó ń fara rẹ̀ gan-an ní kí n fi wọ́n lẹ̀ kí n ṣe nǹkan tó máa bá ṣe fún un ayé x-ray àdúró x-ray jáde kí la fẹ́ ṣe sọ́n tó bá di Friday wọ́n ti close lọ sí pé Monday là ń fún wa tẹ́lẹ̀ pé ká yọjú Monday àdè lọ́lé bọ̀ nínú àánú Ọlọ́run oògùn àti treatment oògùn abẹ́rẹ́ tán fún wa àtògùn tán fún wa ó lo oògùn yẹn gbà tó máa lo oògùn yẹn ní Friday yẹn Saturday Sunday ó ti get better so èmi fúnra mi wá complain ní living room tí mo jókòó sí pé báwo ni a ṣe fẹ́ ṣe Monday màá tún fẹ́ ní láti tún fi ṣẹlẹ̀ nìyẹn o òun fúnra rẹ̀ dẹ̀ ń dá mi lóhùn pé kò need changes ti wà tó ń ti rí òun á pè àbúrò òun wúti sílé tó jókòó yìí á lead òun lọ kí n má wọrí màá nù kí kò sí problem ó dẹ̀ pè àbúrò ẹ̀ jọ ọmọdé wọn lọ mo ṣe follow up pẹ̀lú fóònù ó padà sílé láti mo délé kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n ní kó ń padà níjọ́ Thursday bọ̀ wọ́n ní kó ń continue oògùn tí ara tóun lò lọ yẹn ó ra mo ti gbọ́ ìjọ́ Thursday náà ní kó padà wà tó di Wednesday wọ́n pè mí láti Sanyo police station ẹ ló ṣe kò sí wọn láwọn family ìyàwó mú rìpọ́tù yẹn wá kankan báyẹn kí náà ló ṣẹlẹ̀ wọn nípa health ìyàwó yẹn kí wàá lókun ọlọ́pàá pẹ̀lú ẹ̀ wọ́n lè kàn gbé sílé pé ẹ dímọ́lé ni ẹ tọ́jú ẹ̀ mo dẹ̀ rẹ́rìn manage that shit pé kò confident fún mi but màá wá báyìí wọn ṣe lọ bá wọn nígbà tí wọn á dé station mi ì bá wọn station DPO ní kí ló ṣẹlẹ̀ mo ṣàlàyé fún ó ní look if they want to take àṣìbọ́ mọ́ wọn ni mo ní bẹ́ẹ̀ ni sáwọn jẹ́ ká máa gbé lọ ok sá mo ti gbọ́ so mo kúrò station yẹn ní kọ́ọ̀lù àbúrò mi wọlé lé pé àwọn pípé máa tó ti dé náà fẹ́ gbé egin lẹ́ẹ̀kejì station mo wà ọlọ́pàá ti dá sí tó máa láwọn fẹ́ gbé jẹ́ ká máa gbé lọ ìgbìyànjú tí mo lè ṣe èmi ti ṣe ìwé mo gbé lọ Jericho ẹ jẹ́ ká máa gbé lọ wọ́n tún gbé lọ fún mi bóyá bíi 2 months or more than that èmi mo pin nọ́mbà ẹ̀ láàkọ́ tí fóònù yẹn ring
ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wọ́n kọ́ tiẹ̀ wọ́n fẹ́ pé ọmọ ẹ̀ tó bí ó pè wọ́n jẹ́ kó bá sọ̀rọ̀ ó wà mí báyìí so mo kàn ń wọ̀ràn the next thing tí màá rí ni pé mo gbọ́ kọ́ láti Àgídìgbò bóyá 2 months later pé wọ́n fẹ́ rí mi mo ní ok process pé wọ́n pè kí n wá Monday nǹkan kan kọ́ mọ̀ kí mo ní láti ṣe nǹkan lẹ́kọ̀ọ́ ní Sunday yẹn gbà tí màá dẹ́kun tí mo fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ flight ẹni tí mo bá pàdé wọn náà change time tí mo fẹ́ pàdé wọn náà change time ẹ̀ so mo pè wọ́n pé mi ní mo lè má mi top 10 yẹn o mo ṣàlàyé fún wọn so mo dẹ̀ ṣe dé láti kúnjọ́ yẹn mo yọjú kí ló ṣẹlẹ̀ àjọ ṣàlàyé bó ṣe lọ wọ́n claim pé kí ló dé táwọn pípín yẹn ṣe lè àwọn làwọn mẹ́jọ agbára kan bàbá tó àtẹ́sí wájọ́ yẹn sọ fún wọn pé mẹ́jọ mi pé kẹ́ má jẹ̀bi ọmọ tí yẹn fẹ́ ní ṣùlọ́kà ìyá tẹ́ dá padà fún ẹ̀mọ́ kó wà láyé gbà tẹ́ gbé lọ bẹ́ẹ̀ tí ẹ lè pé ń gan kó tiẹ̀ rújọ́ mi fún kó kì í mi dá kí wàá pè fún ara ẹ̀ pé ó kéwù àti wàá gbé ọmọ yín o bá fẹ́ gbé ọmọ yín ṣe báyìí báyìí ẹ̀ fẹjọ́ sọ ìbẹ̀lẹ̀ tí wọ́n padà dá padà sí ó dá ní òkè so àwọn pípín yẹn conclude pé wọ́n dá padà náà ni tí wọ́n fẹ́ kí n dá sí kíníkan tí màá bá dá sí àwọn eléyìí ọmọ nǹkan tó ń ṣe ká má wọlé súnmọ́ mọ́ pé tí wọ́n wá gbélé ẹ̀ tí wọ́n padà wá gbé yẹn ẹ̀ dúró yín so gbígbé tí wọ́n gbé lọ for that 2 months wọ́n padà gbé lọ Jericho yẹn ó continue treatment yẹn o kò continue yẹn mi mọ̀ scan tó yà result yẹn I don't know so òun fúnra rẹ̀ ló yẹ ṣe wá sọ òun kọ́ gbàtà gbé padà wá yẹn mo continue treatment yẹn so ẹ̀gbọ́n kan wà ń bí báyìí níjọ́ tí mi bá ráyè gbé lọ sí Jericho àwọn ń gbé lọ àwọn náà wá jẹ́ kó yé mi pé ẹni táwọn rí ní omi ló dì sí láyà bọ̀ ògùn tán ni kó máa lòlé gbógun ìwà máa mú un tọ̀ so bá ṣe ń tọ́ ìtọ̀ yẹn ní kíní ẹ̀ máa dínkù so ìgbìyànjú tí mo lè ṣe lórí ẹ̀ mò ń ṣe lọ at the end of the day Ọlọ́run padà gbàdúrà ara ẹ̀ yá ẹnìkan mọ̀ bá mi volunteer ara ẹ̀ tó dúró tì í gbà tí ẹ gbé padà ọmọ ilé ní ò lè dání mọ́ ó wọ́ọ̀sì lè já padà ó wá ti wá wà òkè àti wọ́n fẹ́ padà sílé mo ní òkè tí wọ́n bá padà sílé fún mi time díẹ̀ ẹ get so Sunday mo kàn rí pé wọ́n kàn rí pé mi pé ó tún complain inú kankan báyìí mo kúrò mi kí ló ṣẹlẹ̀ mo ní kàn bá ń gbé fóònù fún wa ní ṣé wọn pé gbà tí kìnìyàn bẹ̀rẹ̀ òun treat ọ̀sà pé ọ̀sà yẹn ni òkè ara ògùn ọ̀sà ọ̀dẹ́ lò ó dẹ̀ wà òkè bọ́ọ̀lù ń kádàrà ó tún complain pa já máa lọ hospital mo ṣe dé hospital nìyẹn so wọ́n ní kí ló ṣe dókítà ó ní typhoid ẹ̀ ní ọ̀sà nítorí tó yọjú eléyìí yọjú tẹ́lẹ̀ kí lè afẹ́rẹ́ kí n ṣe ní deposit owó àwọn máa treat mo yẹ fún wọn lówó mo para síbi iṣẹ́ ọmọ ẹ̀ àti ẹni tó tẹ̀lé mi lábúrò mi wà pẹ̀lú ẹ̀ sọjọ́ kejì mo check on her then para síbi iṣẹ́ wọ́n kàn pè mí ni wọ́n ní kí n máa bọ̀ kankan báyìí kí ló ṣẹlẹ̀ wọ́n ṣáà ní kí n máa bọ̀ ọ̀dọ̀ hospital ti give up. ní Jericho Tuesday no Jericho kọ́ ní fẹ́lẹ́lẹ̀ fẹ́ràn tí orúkọ hospital yẹn Lord Care ó ṣe dákẹ́ nìyẹn so bó ṣe dákẹ́ bàbá mo kàn wò pé kí ló ṣẹlẹ̀ so case ẹ ti wà station ready I call the DPO straight this is what happened kankan báyìí only the next thing to do find an elderly man let him call the family then kan ṣàlàyé fún kankan báyìí so Alhaji dé wọ́n pè ọmọ mi so ní credit lónìí credit wọ́n pè lady tó jókòó yìí wọ́n pè Kárìjà tó jókòó yìí náà kò gbé call they called her more than 5 times she didn't pick call bóyá kò sí mi ti phone one I don't know why so pé tán pé ilé straight ò ṣe mí méjì ó lọ báyà mi lé ni ó lọ jà lọ ìyẹn lady bó ṣe jà kúrò bẹ́ẹ̀ straight wá bá mi lọ hospital kí ló ṣẹlẹ̀ kankan báyìí níbo ni àbúrò ó wà nílé lọ wò nínú àwọn tá a wà lọ hospital jọ yẹn àwọn obìnrin wà mí báyìí tán mú dẹ́nu ọ̀nà kò lè wọlé olóhùn lè wọlé wọ́n ní kò ní wọlé torí gbé tán gbé lọ gan ọ̀rọ̀ wọn gbà fura so àwọn èèyàn yọjú pé pẹ̀lú tí lady pass through then 1 2 mùsùlùmí ni kò ṣòkò tẹ̀lé filẹ̀ so ká máa gbé lọ àdẹ̀gbà tí màá fi gbé délé mo bá àwọn family màmá wọn according to what they said family yẹn so mo mẹ́nìkan ní wọn pàṣẹ right pé wọ́n pẹ̀lẹ́ ní àfàsùlẹ̀ wọ́n lásìn so wọ́n pé mo bá wọn lórí call wọ́n náà pé olórí ẹbí wọn so yẹn gí wọ́dà pé wọ́n ṣe lè dúró síbẹ̀ yẹn kìnìkan ṣáàjọ ń dragon ẹ jẹ́ kí èmi náà bá wọn sọ sínú ọ̀bọ̀ra mi fún ní àpè èpè ló ń ṣẹ́ mo lè court fún so àwọn tó dúró ní àásìn wọ́n drag wọn ní this is 7 o'clock àlẹ́bọ̀ lẹ́rù náà kí la fẹ́ máa fòkú sí fún lóòótọ́ èyí táwọn apá kan ẹbí ẹ̀ dúró bí kan sí táwọn apá kan nìkan máa sìn ẹ jẹ́ kí wọ́n conclude ara àwọn sọ ẹ fi jẹ́ kán filẹ̀ dọ̀la àdẹ̀ filẹ̀ ńlẹ̀ so mo pe DPO yẹn mo ṣàlàyé fún ó ní if that should be the case let's see tomorrow morning
alájọ kejì mo lọ rí DPO station mo ṣàlàyé fún, ó ní kí n fún nọ́mbà ẹni yẹn, mo fún nọ́mbà ẹni, wọ́n ní Nuru ló ń jẹ́, ó dẹ́ pé wọ́n jọ sọ̀rọ̀, bàtàn sọ̀rọ̀ tán máa ẹni kí n fóònù 5 minutes pé kí n pè yóò ti bá a sọ̀rọ̀, mi kúrò station tí mo fi pè níjọ́ kejì, ó kí kinní kan ṣé yẹ kó rí bẹ́ẹ̀ gbára o kankan báyẹn, mo ní look bàbá gbogbo kíkí tẹ̀ kí kò lè dùn yín tó mi tóró fọ ọmọ 7 months or 8 months lẹ̀ lọ, kò rẹ̀ síbi tọkùnrin lè wà tí ìyá àwọn ọmọ bá wà pẹ̀lú ọmọ ọlọ́kùnrin á fi balẹ̀, so mo fi pains yẹn bọ̀ kò lè pains yẹn ò lè tó ti tèmi lady anybody mọ̀ pé ó sick tó fi kú ní gbogbo àjọ mọ̀ mùsùlùmí dẹ̀ tún ni bó ṣe lági dúdú ó gbà Islam lọ́wọ́ mi a lè máa wòran ó ti ṣẹlẹ̀ so the best thing náà ni pé ká bùkún láṣìírí oní òkè ó lẹ́yìn ṣe meeting lọ́wọ́ kọkàn báyẹn ara ọmọ ló ta yín náà kíní kan gbára ọkàn ọmọ lókè ẹ má bínú ó lẹ́yìn ṣe meeting lọ́wọ́ kankan pé tá a bá parí meeting bó bá ṣe jẹ́ níwájú DPO ní kí n máa lọlé pé tá a bá parí meeting náà kò sí tá a ṣe ṣe àsìn náà ni ó kì í sá mo lè kúrò ń bẹ̀ gbà tí màá rí lótó di 9 mi gbọ́n kankan mo pe DPO yẹn padà pé up till now máa yóò pé o he asked me to call him mo pe ó lẹ́yìn ṣe ń wá meeting náà ní kíní kan ni irú meeting wo lẹ́ ń ṣe òkú ọmọ kékeré tí ó ṣokú àgbàlagbà ẹ fẹ́ ra màálù ní abẹ́ fẹ́ ṣe pàtí lè lórí ẹ pé wá sí ni ẹ ṣáà wà lórí meeting náà lókè mo ti gbọ́ pé DPO padà pé this is 10 n tó sọ rèé o ó ní kí n fílẹ̀ pé òun á pè gbà tó máa dẹ̀ 11 mo pé DPO padà DPO ló ti pè pé kò pí kọlù náà pé kí n pè bàbá yẹn tó jẹ́ chairman ládùúgbò yẹn chairman láti ní kí n fún nọ́mbà ẹ̀ chairman yẹn náà pé nítorí kò sí chairman ni pé ó kì í dandan mo gbọ́dọ̀ wá ilé àwọn kí wọ́n á bá wọn pé ọmọ kú káwọn tó lè yọjú bàbá chairman yẹn ní tí wọ́n sọ rẹ̀ mo ní bàbá kò possible kí ló ń dùn mí nínú mi ṣé good news ní tí mo fẹ́ spread tí màmá ní ìyàwó mi kò máa fẹ́ máa tójú líbọlé bàá ìṣẹ̀lẹ̀ máa gbé news fún yín pé ó kú mi lè lọ bọ̀ tẹ́yìn àgbàlagbà bá lè yọjú sí wọn mọ́tò méjì náà fi load àwọn àgbàlagbà tán lọ lé wọn nígbà tán débẹ̀ àwọn tán bá ń bẹ̀ èyí tó mú gidá ní mú gèé tó mú gòdà ní àti ọ̀bẹ ọkọ̀ ìgbàgbọ́ làwọn fẹ́ rí wọ́n wọ́ máwọn lọ́wọ́ rẹ̀ àwọn pípọ̀ yẹn kúrò mẹ́ para ó pé DPO yẹn bọ́n ṣe dé DPO lóhùn ti jáde kí ló ṣẹlẹ̀ múni tán àwọn tó lọ bẹ̀ tán bá bọ́ọ̀rì kankan báyẹn ó ní let me speak with who is the chairman of that area mo ní Zahra ló let me speak with him mo lọ lè bàbá chairman àdúgbò yẹn mo fún fóònù mo pé DPO yẹn bá sọ̀rọ̀ DPO oníyàwó ẹni yẹn ti kú kíní kan báyìí àwọn ẹbí ìyàwó rẹ̀ fẹ́ cooperate ẹni tí mo sọ Christian ni o ó ní as a Muslim wọ́n dẹ̀ ní lady yẹn sick ní ẹ̀ lè máa wòran báyẹn so he wanted to bury her ẹ kàn jẹ́ weakness then àwọn kankan ládùúgbò ẹ jẹ́ kó ṣe ẹni tí tó bá ṣe lé lórí so I decide pé a fẹ́ wẹ̀ a dẹ̀ bẹ̀rẹ̀ wẹ̀ so later in the day we are on it àwọn hijab sister tó fẹ́ bá mi wẹ̀ ní a máa need the alum things like that kankan báyìí àti I don't even remember Eleyi wọ́n wá kíní yẹn lọ ní call wọlé ní chairman yẹn ní wọ́n ti pe nọ́mbà mi wọ́n ti pe náà pé mi pick call kankan báyìí mo ní mi lè pick call wọ́n ń wẹ̀ òkú lọ́wọ́ ni wọ́n sọ̀rọ̀ mi as a Muslim kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n pè àwọn láti Àgídìgbò kí wọ́n ní kó máa sin òkú yẹn kíní kan gbára ọkàn mo ní kí that should be case mo pa àwọn ẹ̀gbọ́n mi kankan báyìí ṣẹlẹ̀ ní ká gbé lọ mọ́ṣúárì káwọn nǹkan tó bá máa tán bá fẹ́ ṣe lé lórí èèyàn ṣẹ̀ṣẹ̀ máa sick tí ó dìde ìrìnlẹ̀ ṣe máa sick tí ó gbàbẹ̀ lọ́lọ́run ti rí gbìyànjú sókè ń gbé lọ mọ́ṣúárì táǹgọ̀ ẹ̀pọ̀ pé ààrẹ ẹ̀ pé kò ìpín nǹkan yọ nǹkan kó lára ẹ̀ ikú ẹ̀ dùn mí o bọ́n tó dùn mí jù ní pọ́mọ̀ ẹ̀wà mọ́ṣúárì gbogbo ẹ̀ tẹ́lẹ̀ fún pé ààrẹ parapata ẹ̀ ní lọ láì jìyà mo fi yára sọ̀rọ̀ láì ṣẹlẹ̀ lọ́wọ́ obìnrin lẹ́yìn ọ̀kan. It's all right. so n tó gbélé díẹ̀ di mọ́ṣúárì nìyẹn. màá béèrè yẹn ọdún tí mo kọ́kọ́ fẹ́ lọ nìyí because wàhálà ìṣẹ̀lẹ̀ nígbà tó lóyún ni àbí. bẹ́ẹ̀ni so ó ti ṣẹlẹ̀ kó tó lóyún ẹ ti gbà mí jagun kó tó di kó lóyún kó lóyún ló gbógun wá. ok kó lóyún tó lè jókòó yes kó before the get pregnant tó gbé mi kúrò lé o ti wọlé wá bá inú living room mi tó ń jẹ́ kó yé mi pé ẹ̀gbọ́n mi sọ pé fẹ́ yàwó kejì gbogbo ilégùn tí n bá mọ̀ màá morúkọ ẹ̀ dé tó bá lò sọ bẹ́ẹ̀ gbogbo tó ṣe orúkọ àkóṣe ẹ̀ tí ó fi kú gbogbo tó bá lò sọ sẹ́ àwọn ayé ló ń gbọ́ program yìí kò ṣe yẹn lásìkò ṣe yẹn nìkan kọ́ bẹ́ẹ̀ fàṣẹ sí kí n tó tọ́ mi ẹ pàṣẹ kó pàṣẹ ẹ̀. it's all right sir it's all right. ẹ wá ní mo kúrò nílé. ẹ máa gbọ́ ẹ̀yin lẹ́ni káàbúrò yín lọ lóyún. Rárá sà. subhanallah. Rárá sà. mo ń bọ̀ lọ́dọ̀ yín. Okay sà. Mr. Ayomi. Yes sir. èmi mo máa ń sọ
èmi èso lódodo Ọlọ́run ló mọ lódodo ṣùgbọ́n kọ́lọ́run ṣe wá lólódodo. àmín àmín. òdodo tí à ń sọ yìí èmi máa ń sọ òdodo fúnra mi o. If I'm wrong, I will just take it. My ego does not grow to the extent of finding it difficult to say sorry. Yes. Bẹ́ẹ̀ni sir. I have to clear something kí n tó move on. Okay sir. Because nílé ẹjọ́ gan bẹ́ẹ̀ni sir. téèyàn bá trust adájọ́ tó bá rí pé ó ti wà partisan gbogbo téèyàn rí kó sọ tọ́jú dájọ́ yẹn rí kó sọ àbí ẹbẹ́jọ́ yẹn bá ṣe ń lọ ọkàn rẹ̀ ò ní true ó lè ní ká gbé kúrò wájú ẹ̀. tẹ́ bá ti fi pé mo ti pitch tent pẹ̀lú wọn pé mo ti wà pẹ̀lú wọn mo ti wà bias. ẹ ti wà bias sir kò yẹ pé mo fail I will tell you the truth of the matter. nísòro torí ẹ rí mi tẹ́ fi ń parọ́ pé mo fi ṣògùn owó mo gbé lọ Ìjẹ̀bú gbà tí ó kú mo gbé padà tí lédi yóò dé kúrò ní sanyo tó gbé wá tó ti gbé wá tó bá jáde kúrò níbẹ̀ ó lọ hospital padà wá nílé yẹn ni. nísòro gbogbo wọn tó bá ní bó jáde kúrò níbẹ̀ tó ṣe ọmọ yẹn tó mọ yẹn fi kó apàdà ṣe é àdàbí tí o bá tó wáyé pé kó kúrò nílé yẹn o tẹ wá sọ pé kúrò níbẹ̀ tó gbé mo gbé kúrò níbàdàn yìí àdéhùn tí ọmọ yẹn kẹ́tọ̀ fi kúrò kàn yín agbára Ọlọ́run. Mr. Yomi. n tó ta sáti kí ẹ báyìí ó kúrò nílé sọ tó bá ti kúrò níbẹ̀ nìkan ni oníkan yìí bẹ́ẹ̀ tí o bá kúrò nílé yẹn tó yẹ kó tó bá kúrò nílé yẹn lọ hospital padà wá ni wà láì gbogbo tó bá pàṣẹ rẹ padà pàṣẹ rẹ. Mr. Yomi. Yes sir. nísòro ẹni sòro Mr. Yomi. Yes sir. Calm down. This is my wife. I said calm oye down. yín tábà ń jáde tí ká kú kọ ni. Calm down. mùsùlùmí ni Calm down. wèrè làwọn ẹbí ẹ she's my wife ó wá wà ní mọ́ṣúárì for 3 days òkú mùsùlùmí ọlọ́run ó bí ẹ̀ nìkan kọ́ yín wàláì. I'm with you sir. Calm down. ó kúkú mọ̀ mí kì í ṣe pé mi náà jẹ́ àtúntò báyìí ṣùgbọ́n calm down fẹ́mi náà I'm calming down for you. ẹni tí mo sọ lẹ́ẹ̀kan mi bí níbèrè kankan mo ń sọ̀rọ̀ ni o mo pè yín torí ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ mo fi sọ tí mo ń sọ yìí. All right sir. Mágàjì lọ́jọ́ yẹn tí afẹ́ṣe mátà yìí kí ni mo kọ́kọ́ béèrè. ẹni ṣe a ti pè wọ́n. That was the first question. Thank you very much sir. wọ́n á da inú káwọn pè mí. ẹni sọ̀rọ̀ what happened to this case. Yes. kéèsì yìí ó ti wà ní Salinsile tẹ́lẹ̀ kó tó di ọjọ́ Wednesday. ọgbà tí wọ́n dé Salinsile ọmọ tó kọ́kọ́ àtẹ́ǹsì wọn Deola ó pè wọ́n níjọ́ yẹn wọ́n para fún lórí fóònù gbà tí wọ́n para fún kò lè mọ tó fẹ́ sọ mọ́ wa lọ bá secretary. àwọn àbí. ó pe àwọn gangan. Is Deola around? No. nígbà wo ni yẹn sir. It's not lọ́jọ́ Wednesday yẹn gangan. Ìpè kí ó wá wọ́n lọ pè bá ní ọjọ́ pé kọ́ Wednesday. máa bọ̀ wá sí Salinsile because àwọn family tí wọ́n community bẹ̀ ti wà ní Salinsile wọ́n ti sọ̀rọ̀ pé ọwọ́ máa yóò mọ́ pé ńlọ́pàá ọmọ àwọn. ẹ̀gbọ́n àwọn gbà tí kéèsì yẹn tí wọ́n Salinsile tẹ́lẹ̀ wọ́n láti pe àwọn gbà tí wọ́n para fún lady yẹn o kò lè mọ tó fẹ́ ṣe mọ́ wá lọ bá secretary tó jẹ́ ọ̀gá wọn bẹ́ẹ̀ secretary wá pè wọ́n gbé gbà tí wọ́n gbé ó wá pe imam secretary pe imam àdúgbò yẹn pé kéèsì ti wà lọ́dọ̀ wa ní tí wọ́n dẹ̀ sọ tí wọ́n sọ rè ẹ má ti sìn wọ́n ẹ jẹ́ kí a rí kí máì àti àwọn kan máa bọ̀ wá sí Salinsile wọ́n tún pe bàbá àbèjì náà ṣáà kí bàbá àbèjì yẹn bóyá ẹ̀gbọ́n mi mọ́ bóyá jẹ́ ṣá wọ́n pe bàbá àbèjì yẹn náà wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ à ń retí yín Salinsile nígbà tílẹ̀ ṣú tí wọ́n rí wọn ni wọ́n fi gbé kéèsì yẹn wá ságídígbò. Thank you sir. ṣe rí i pé wọ́n pè wọ́n ni mo para fún wọn yẹn ẹni tó sọ̀rọ̀ yẹn lágbára Ọlọ́run òbí tí n bá para fún lóòótọ́ tẹ́mi àti anybody bá sọ láti àgídìgbò. ṣé mo sọ fún yín pé DPO ní òun fẹ́ bá chairman àdúgbò sọ̀rọ̀ ó give DPO bá chairman àdúgbò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ wíwẹ̀ bẹ̀rẹ̀ so ìgbà tí wọ́n ní kan stop yẹn mo rá àwọn miss calls kan lórí fóònù mi gbogbo miss call kan wà bọ̀ nọ́mbà kan wà tí mo pè tí wọ́n pè ẹni tó mo pè tó nọ́mbà yẹn ò pick rárá I called number more than 5 times ẹni ò pick ẹ̀ máa filẹ̀ so wọ́n ti ní kan stop lady yẹn ti wà nulẹ̀ already òun àtàwọn ọmọ ẹ̀ kò possible kan tó wà nulẹ̀ kan máa sun yẹn so I have to pack her ká lọ gbé sí mọ́ṣúárì ìgbà yẹn àṣàlẹ̀ máa wò lẹ́lẹ̀ so ṣé àwọn à ń sọ lóòótọ́ pé àwọn jẹ́ kí n mọ̀ pé àwọn gẹ́gẹ́ náà fún pass message yẹn pé àwọn ti pé fóònù onímìlẹ̀ ìgbà yẹn náà ṣàwọn pé mo àwọn ilé pẹ́lú àwọn tó ń wẹ̀ sọ mi lè píkọ mi lè sọ̀rọ̀ ń bẹ̀ yẹn àwọn àníwẹ̀ ó dàbá ìlú wa pé kán máa sìn àwọn olókè if that should be the case àgbè lọ mọ́ṣúárì yẹn so ọ̀nà àwọn ègbè tó mọ́ṣúárì yẹn mọ́tò yẹn kọ́kọ́ ó ní flat tire mọ́tò tó gbé gangan àdúró àṣẹ yẹn à ń lọ wọn ní pulẹ̀ ẹ̀tú wọn á pe chairman padà pé kán má bínú I store nọ́mbà mi mọ́ nọ́mbà tó pè mí nọ́mbà tí wọ́n fi pè yín láti àgídìgbò yẹn send ẹ̀ sí mi so that màá lè sọ situation tó wà nílẹ̀ fún wọn tábà gbé sí mọ́ṣúárì là ń bọ̀ ẹ sà
mo pe nọ́mbà yẹn bá tán send ẹ̀ sí mo wá rí pé nọ́mbà tí mo ń pè yẹn gan tí wọ́n pick náà rí but still I still keep calling wọ́n pick call yẹn títí ta fi dé mọ́ṣúárì wọ́n ní ẹni láti ra àwọn kankan bá tí wọ́n fi preserve kankan bá yẹn àṣetán bẹ́ẹ̀ mọ́tò tó gbé dé mọ́ṣúárì mo discharge àwọn mọ́tò tó gbé ká máa lọ mọ́tò tó gbé òkú yẹn gangan wàá gbé wa lọ bí báyìí èyí ló máa gbàbọ̀ wàá dúró ká ṣetán njọ́ tí ó kù ìmọ̀ àtọ́ lọ́n ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ ti kú lé ní kò sẹ́ni tí ò ní tọ̀ o mi ìfẹ́ mọ bó ṣe gbọ́n bí fátó tí n bá parọ́ ó ló máa gba 10,000 naira máa ní òkè kó jẹ́ máa rò kó jẹ́ ká máa lọ. láti ring road tí mo fi dé challenge mo ń pe nọ́mbà ẹ̀rọ mo ṣe píkì ẹ̀ ẹni tí fóònù yẹn bá wà lọ́wọ́ aṣọ fún yín àfi tó bá fẹ́ kàn bí ọlọ́run kan ló kùnú ní jẹ́wọ́ fún yín wàláì wọn píkì ẹ̀ gbà tí mo wọ píkì ẹ̀ meanwhile the fox data wá bí báyìí irú àpọ̀lá wa ibi láṣílẹ̀ àbíkílẹ̀ ń pè ní wọ́n complain fún wa pé 5 o'clock làwọn máa ń close àdẹ̀wágo is to 6 kí máa fi 10,000 àṣàtà mọ́tò lọ bẹ̀rẹ̀ kan ti close tátù padà bẹ̀rẹ̀ lọ́jọ́ kejì ṣebí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ká má sin òkú nǹkan máa ká yọjú ni then we go tomorrow morning challenge everybody wa ti discharge ara wa so ní mọ́tò yẹn gbé wa dé mọ́ létí I give him 1,000 pé kó máa lọ ẹni tó wá ló ń pè mí mo para fún un mo fẹ́ rí tẹ́ bá dẹ̀ mú jáde tí mi bá mú ọlọ́run á bì lágbára ọlọ́run. Now Mr. Yomi, I'm with you sir. can you now agree that you are called? I agree I'm called lóòótọ́ torí mo sọ fún ẹ̀gbọ́n mo sọ fún mi pé nọ́mbà tí chairman send sí mi mo rí pé miss call ó wà ní nọ́mbà tí mo rí tí mo pè tí wọ́n pick gbàtúmọ̀ lẹ́sìn pé náà ni mo ti ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti ń pe nọ́mbà yẹn lọ wọ́n pick call yẹn mọ́. ẹ̀yin tẹ́ wá sáré sílé àwọn olówó rìpọ́tì sáré sílé lọ́jọ́ yẹn. àwọn méjèèjì náà. èmi àti wọn náà ni. kí ló ṣẹlẹ̀ nígbà tí ẹ dé sáré sílé lọ́jọ́ nígbà yẹn. tá a débẹ̀ a rí ẹ súnmọ́ kínní yẹn. a rí ẹlẹ́yà tí wọ́n dá wa lónìí gbàgbà kọ́kọ́ wá wípé ká jíjọ lọ tọ́jú ẹ̀gbọ́n mi pé kí àfọwọ́sowọ́pọ̀ ká tọ́jú ẹ̀ immediately náà ni ọkọ ìyàwó ti sọ pé òun ti gba ẹni tí. kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ tí níjọ́ tí uma yẹn kú tẹ lọ́bẹ̀ lọ́jọ́ Wednesday. tá a sọ ajá yẹn ni ṣùgbọ́n ẹ̀ la pé ó dùn àwọn ò pé ó ti kú immediately ni wọ́n pe nọ́mbà kò pìkẹ̀ bí ẹ̀mẹ́ta lẹ́lẹ́kẹta wọ́n wá padà wá bá wa pé ẹni yẹn ò pìkì kọ́ o ó dàbí pé kéèsì wa ti kọjá ọ̀dọ̀ àwọn o pé kéèsì wa ti àtúpadà fún wọn ní nọ́mbà ẹnìkan àti mi ló fún wọn. mo tún fún ọ ní nọ́mbà bàbá bèjì. ó tún fún wọn nọ́mbà bàbá bèjì náà so bàtà wọn rí pé wọn ò pìkì kọ́ àdúró tàbí dúró gan more than 3 go 4 hours tó fi sọ pé ká máa bọ̀ ní bíbà wọ́n á sọ pé àṣẹ bá a mọ̀ náà ó ti ní ká máa lọ ságídígbò síta ìlàdé bíbà yìí ó ti ní ká máa lọ ságídígbò náà ṣé bá a mọ̀ náà òun la fi ń bọ̀ bíbà ní ọjọ́ yẹn wọ́n kọ́ wọn pìkẹ̀. bàbá àbèjì ńkọ́. sẹ́yìn náà rí i pé ọ̀rọ̀ yìí ti pé méjì nísìnyí àwọn kan ní wọ́n call ó gbé ó para èmi ò mọ̀ gba tẹ́ ẹ̀yìn kan ní ó kò gbé. ẹ̀pẹ́ta ló pè lójú tèmi. ìyẹn ò kan àwọn tọ́bajẹ́ yìí náà lẹ́gbẹ̀ẹ́ wa kò kàn yín àwa ò ní rìpọ́ọ̀tù tí ẹni tá a bá pè tó bá sọ fún wa láì dáa a ní rìpọ́ọ̀tù ẹ̀fẹ́ tó mẹ́jọ wa that's wàhálà tí wà nìyẹn ṣẹ́gẹ̀tẹ̀ ẹ dìde madam kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ Wednesday. ọjọ́ Wednesday. Yeah. Kò sí nǹkan tó ṣẹlẹ̀. láti Àgídìgbò sọ́dọ̀ yín. wọ́n pè wá nígbà wọ́n pe nọ́mbà ẹ̀ tí nọ́mbà rẹ̀ ò lọ. tí ò gbé. kò sí nítorí táìmù yẹn wọ́n ń wẹ̀kú lọ́n táìmù yẹn. ó fi sí silence ni ó sì ring out torí ó wà lẹ́gbẹ̀ẹ́ ni. ó wà lẹ́gbẹ̀ẹ́ mo kàn rí kóòtù wọlé sórí kóòtù mo kàn gbé wọn láti Àgídìgbò kí n sọ fún Àbáyọ kọ́mọ̀sìn òkú ìyàwó rẹ̀ mo ní kò sí pé wọ́n á múra láti gbé lọ sí mọ́túárì rẹ̀ kò ju yẹn lọ. ok ẹ dìde. madam yìí ni mo kọ́kọ́ bá lọ́rọ̀ ẹ máa bọ̀ wọ́n lẹ́yìn lẹ́nu kí àbúrò yín lọ lóyún. bẹ́ẹ̀ kọ́ sá èmi kọ́ ni mo ní kó lọ lóyún bí tó ṣẹlẹ̀ ni pé odidi ọdún 10 náà fi gba abẹ́rẹ́ family planning tọmọbìnrin yẹn tó dẹ̀ máa ń bleed tó bá ti gba ọdún 5 later á tún padà tún lọ gba ọdún 5 nígbà tó dẹ̀ di February last year ó pè mí ó ní pé àǹtí mi ò má lóyún mo ní ṣe o ti sọ fún ọkọ ẹ̀ ṣá ó lóun sọ fún ó ní kò lọ ṣẹ́ oyún a ṣe máa ṣẹ́yún kí ló dé ṣé o ṣẹ́ ni ó lóun ò ṣe nǹkan kan fún mo ní ṣe mo lè pè é ó ní kí n pè é mo bá pè ní orí fóònù mo bẹ̀ ẹ́ mo kí mo ṣe oríṣiríṣi fún mo ní kí ló dé ìyàwó ẹ̀ sọ báyìí fún mi pé o ní kò lọ ṣẹ́yún kí ló tó ní kò lọ ó ló máa ṣẹ́ ni o ó ní ṣe wọn àti ẹjọ́ plan nípa àwọn máa lóyún. ẹni sọ̀rọ̀ Mr. Yomi. Yes sir. láàrin yẹn Yes sir. ọ̀rọ̀ yẹn tà sí yàtọ̀ sí tẹ̀ sọ
ẹ láwọn ni wọ́n sọ pé kó lọ lóyún. That is what she told me. Who told you that? She níbi tó jókòó. How? òun ló sọ fún pé ó ṣe lè máa lo planning family plan òun ti ń bájà pé kí ló tó lo family plan lórí ọmọ ọdún 10. Call him, I'll tell you around the people if you want to listen to it. I will play it for you, sir. lẹ́yìn tó lóyún tán nìyá rẹ̀. kó tó lóyún lẹ́yìn tó lóyún tán yes thank you. tá a kó tó lóyún ni. lẹ́yìn tó lóyún tán. mínì tó máa ní kó tó lóyún yàtọ̀ sí lẹ́yìn tó lóyún. lẹ́yìn tó lóyún ni mo sọ fún yìí tó pè mí pé ìwọ ló ń bájà pé kí ló ń lo family plan fún tọmọ àbúrò ọmọ tó ọwọ́ ẹ̀ ò tí tó gbà búrò ni. jẹ́ ní mi tí wọ́n sọ kó tó lóyún ẹ̀ ní mi lẹ́yìn ìgbà tó lóyún tán lè sá sọ̀rọ̀. ok mo gbọ́ yín. so mo wá ní à ṣé ẹ̀ ń jà ní ló fi ní kó lóyún ó ní ó máa ṣẹ́ ni o ó nítorí pé wà á ti ò ní plan kó máa lóyún dandan ó gbúdọ̀ ṣẹ́ ni wọ́n ní Yomi ṣé o rí aláìsàn tó ń sọ̀ṣá ìyàwó ẹ̀ lẹ́nu yìí tí anything bá ṣe ń kọ́ ìwọ ní mẹ́wàá ẹ̀ bá ṣe ó tí mẹ́wàá bá ṣe oníwà gbé ayé pẹ́ ìtọ́fàjèmí àti ẹni. n pè Mr. Yomi sọ̀rọ̀. níwájú Ọlọ́run àti ènìyàn tẹ́yọ̀ kí pé jáde rọ níwájú Ọlọ́run àti ènìyàn ó lóun máa gbé ayé pẹ́ tí n bá parọ́ mọ́ ó kú èmi àti Ọlọ́run. àwọn ará ṣọ́ọ̀pù wa wọ́n wà mbẹ̀ nígbà yẹn. ó tiẹ̀ dáa torí pé ẹ̀rọ máa gbáyé pẹ́pẹ́pẹ́. so far so good Mr. Yomi ti break record lálẹ́. bẹ́ẹ̀ni sá. nínú àtijọ́ àti ń gbàlejò wa kò tí ì sálejò tó lè ṣépè tó yín. elépè ní sá. so tẹ́ bá ti ẹ máa gbọ́ tẹ́ bá ti wá fẹ́ sọ̀rọ̀ sí ẹ jọ̀ọ́ ẹ má ṣépè mọ́. ìdí ni pé ẹ máa gbọ́ ìdí ni pé tó bá ti pé ọ̀rọ̀ ta ni téèyàn sọ ni ẹ lè ṣépè bó ṣe wù yín but èèyàn kì í ṣépè lórí rédíò. kọ́lọ́n kò bí wọ́n ní ìpè kọ́. Mr. Yomi Yes, sir. Mr. Yomi elépè ní sá. ẹ lè máa ṣépè lórí rédíò. wọ́n ti bọ́ yín sá. ẹ take it easy ẹ lè máa ṣépè lórí rédíò ọgbà ìpè tẹ́ bá ti déta ẹ lè máa ṣépè fúnra yín. mo gbọ́. ó lóun máa gbé ayé pẹ́pẹ́pẹ́ oníyọ̀mí ó lóun lè gbé ayé pẹ́ tí nǹkan bá ṣe rúkà onímẹ̀wá ó ṣe ìwọ náà àjọ jà bẹ́ẹ̀ lórí fóònù oníkàdúkú bá dẹ̀ bá. ẹ̀yin tí nǹkan bá ṣe tó bá ṣẹ́yún kọ́. ó lóun máa gbé ayé ó ní kò bá kú ó lóun máa gbé ayé pẹ́. ẹ̀yin ti kọ́kọ́ sọ fún tẹ́lẹ̀ pé ẹ̀yin lẹ ní kó má ṣe family planning mọ́. rárá o èmi kọ́ ni mo sọ fún torí pé rúkà ò ní ọkọ mi òun náà lọkọ rẹ̀. no bẹ́ẹ̀ ti sọ fún pé ẹ̀yin lẹ ní kó já family planning. èmi kọ́ ni mo ní kó já family planning. mo ṣe máa ní kó já family planning lódìdí ọdún márùn ló máa ń change family planning ọmọ yẹn dẹ̀ máa ń bleed ó ti yẹ yín sà. ọmọ mélòó ni rúkà àti bí àbí. méjì ló bí tẹ́lẹ̀ ọmọ ọdún 10 ló lóyún lé nígbà náà for good 10 years ló fi ṣe family planning good 10 years. tọkọ ẹ níyàwó méjì ni. èmi ò mọ o àárín yòówàn sí mi torí pé mi bá wọn gbélé. ṣé iye ọmọ tó bí náà ni iye ọmọ tọkọ rẹ̀ bí àbẹ́lòmíì ń bímọ fọkọ ń bò mí. alájì wọ́n ní ẹlòmíì ń bímọ fún mi mọ̀ wọ́n ní. okay do you have your facts. thank you sir. yes mo ní sà ṣe rí lórí iṣu oyún yẹn ni mo fẹ́ padà sí ìyá rẹ̀ táwọn àǹsán yòó yẹlẹ́wà wọ́n kọ́ mi lórí ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ ni mo lọ bá wọn ní wọ́n nà wọ́n mo ní mọ́mì wọ́n ní kírúkà ṣẹ́ oyún tó bá kú nǹkan ìyá yẹn ní tí ẹ̀ kọ́kọ́ jókòó náà wọ́n fún mi búrẹ́dì lọ́jọ́ yẹn mo jẹ búrẹ́dì wọ́n wá ní àwọn pé ọ̀rọ̀ Yomi sọ àwọn pé Yomi pe àwọn lájẹ̀ báwọn làwọn ní kí orúkà fi oyún lẹ̀ láti sáwọn làwọn bá fa ń tan ni ojú àwọn báyìí àwọn wà bẹ́ẹ̀ ń gbà wòlímọ̀ àkọ́bí rẹ̀ tí irúkà ń wọnú yàrá àbí tó lọ ń sùn ṣé kò bá sùn ni. nísìtì kí ni mo bí ẹ kí ló ń dá mi lóhùn sí ọ̀rọ̀ ìyàwó méjì ni mo gbọ́ ẹlòmíì bímọ fún un. ìyàwó méjì ẹlòmíì bímọ fún un àpáta ló ń gbé àwọn tó rí lápáta wọn sọ wọn ní ẹ lọ mẹ́gbọ̀n yín kúrò lọ́dọ̀ ẹ̀ o sì ní ìyàwó mi òun náà fún rẹ̀ dẹ̀ testify sí òun náà sọ. it's alright. Ọlọ́run ti fi lélẹ̀ fún. Ọlọ́run ti fi lélẹ̀ fún. ṣé ká sọ pé torí pẹ́lòmíì ti ń bímọ fún. ṣé mo sọ lágídí gbọ́dọ̀. ẹ jọ̀ọ́ ṣé ká sọ pé torí pẹ́lòmíì ti bímọ fún Mr. Yomi ló ṣe ní kí rúkà kú ló ṣe parúkà àbí ká sọ pé torí pẹ́lòmíì àbí ká sọ pé torí parí pé Yomi níyàwó mi la ṣe ní ọlọ́pàá rúkà. ok ẹlẹ́rìí ẹ ṣe pé ẹni kẹsàn pé ẹ̀rí kú níyàwó mi ṣe ẹ̀rí mi sá. ṣé bẹ́ẹ̀ dá fìlà yín betí gbàtẹ́ ẹ̀dá betí ẹ tó bá máa sọ̀rọ̀ tí wọ́n létí kọ́ máa bọ̀ lọ́dọ̀ wọn náà. wọ́n ní ẹ mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ sọ́ sí létí. lọ́dà tá bá ń sin ọ̀rọ̀ gbọ́ tí òye wọn ẹ sì máa sọ fún wọn orí rédíò níbí náà ṣé ká sọ wípé ká sọ wípé ni o ẹ jẹ́bú bọ́ sọ́dọ̀ rẹ̀ kọ́ máa ṣèdè lu yín tí èdè tí àmúṣẹ́yọ̀ bá yé ṣé ká sọ pé nítorí pé Mr. Yomi níyàwó kejì tó ń bímọ fún wọn ni wọ́n ṣe ní kúrúkà lọ kú
bá sẹ́yìn ìbá kú àbí ká sọ pé nítorí pé a rò pé Mr. Yomi níyàwó kejì la ṣe sọ pé òun lọ parúkà. lórí ọ̀rọ̀ yẹn sà. so ẹtíkẹ́ẹ̀tì béèrè tí mo béèrè ẹ̀yin fámìlì òun lọ parúkà nígbà tá a ti mọ̀ pé níyàwó kejì láti parọ́ mọ́ àbí aṣọ pé òun lọ parúkà nítorí pé a mọ̀ pé ó ti níyàwó kejì tó ń bímọ fún. nípa ìbìkítà sà torí pé ó níyàwó kejì kò gbé ilé kò sùn ilé pẹ̀lú ẹ̀mọ̀ ìyàwó tó bí ọmọ mẹ́ta fún ẹ ọ̀tọ̀ níbi tó lọ ń sùn ìyàwó wà nílé pẹ̀lú ọmọ mẹ́ta àwọn aládùúgbò lè testify sí bàbá kan wà níwájú ọ̀dọ̀ wọn bàbá yẹn mo lọ mọ́ sunkún bá bàbá yẹn. so àmú kankan nu méjèèjì nípa ìbìkítà lámú. nípa ìbìkítà ni torí pé ní ó fi ọmọbìnrin yẹn sílẹ̀ sínú ilé gbogbo nǹkan tó sọ pé òun gbé lọ sí hospital yẹn ìyá arúgbó ló fi tì. tó bá jẹ́ pé ẹ̀yin ni ẹ̀gbọ́n rúkà Mr. Yomi nígbà tẹ́ ní kọ́ sẹ́yìn yẹn kí lẹ́ ṣe ẹ̀yin náà ní kó lọ sẹ́yìn tẹ́ wà ní ṣú wúmà yìí what will you do? ń bọ̀ ó yá sà ẹ sọ̀rọ̀. àìsà èmi ni ẹgbẹ́ rúkà ó fi ẹ̀sùn pé èmi wá gbé rúkà ní èhùn bẹ́ẹ̀ ni ọmọ yẹn pè mí ní aago 4 òru nígbà tó wà lójú kú mo ní láti sátá mikra mo lọ gbé nígbà mo gba alárẹ̀sì hospital. aago 4 òru yẹn. lẹ́gbẹ̀ẹ́ tọ́kù ìgbà tí mo lè lọ gbé atọ́jú ẹ̀ mo wá padà pé olójú ẹ̀ tí ì bá pè mo pè mo ní Mr. Yomi sọ ọmọ pé rúkà ti kó o lè ní olóhùn mọ́ olóńpẹ́ tó kú tọ́lọ́ ti kọ́ kèsì àwọn òun mọ́ mo wá ní olóhùn ti kó o lé òun dẹ̀ ti kọ́ kèsì àwọn òun mọ́ mo ní kóòtù ọlọ́kọ́ yìí mo wá ń fún lẹ́sìn mo ní bẹ ọlọ́ọ̀ kọ̀dẹ̀ bẹ́lẹ̀ dà rẹ kúrúkà bọ́ kù tó bá kú ìrìn rẹ wọn bọ́ sọ ní gbangba nígbà tí ìyàwó ẹ̀ wá kú lóòótọ́ kò pè mí kò sọ fún mi kò sọ ẹ̀ka wá jagun ẹ̀ wálẹ̀ ọwọ́ ẹnìkan wá bá mi sọ̀rọ̀ ó lóun àfà pé àwọn sìnrúkà òkú mùsùlùmí ni wọn bí dákẹ́ sí mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ mi kéèsì tó aláya gidigbo ẹ gbọ́dọ̀ sìnrúkà o àwọn tí bá ti kékeré lọ́ba gbọ́dọ̀ kò bá tó lé kó wọn bá sìnrúkà mo ní wẹ́ kò sí problem lọ sí àsìmí lórí ẹ̀ nígbà wá di àárọ̀ bí ẹnìkan wá pa ara wọn ní o tí pé dp o ọpẹ òkú mùsùlùmí ni ẹ wà á lọ kankan mo ní à tó bá jẹ́ pé ọlọ́pàá ló ń sọ̀rọ̀ mo ní tó bá pé dp ló ń sọ̀rọ̀ mo ní kéèsì wàrà gidigbo ẹ lè sìnrúkà o èmi jẹ́ kó yẹ wọn ẹ lè sìnrúkà torí kéèsì yẹn ṣe kéèsì kékeré fúnra lọ́gbà ní sálísílẹ̀ tó ń tẹ̀ sọ pé ẹbí rẹ̀ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ fojú kàn mọ́ tó wá fi ojú kú báyìí dájọ́ rẹ̀ ti gbé lọ ó gbé lọ sí ìwò. sí wo. after ọmọ ẹgbẹ́ ẹbí rẹ̀ pé sísọ òní ẹgbẹ́ ní ọtí tó fi kú. ó gba fóònù lọ́wọ́ ẹ̀. wọ́n gba fóònù ìlú kápẹ́ ìrẹ́lì kankan pé ìwé ló gbé lọ ó ti lọ jọ nǹkan lára rẹ̀ ní gbogbo ẹwọ́n sọ ájọ ti náà ń bọ́ lẹ́bi owó. it's alright ó sì wà lọ́sítà ó sì wà ní mọ́ṣúárì ó wà ní morgue no problem with that. Alhaji ṣé mo lè sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀. ní tí mo fi sọ pé kínní ni pé wọ́n sọ fún wa ní Jericho wípé oògùn táwọn fún rúkà yìí oògùn tó lágbára ni pertaining to àìsàn tó ń ṣe wípé oògùn yẹn táwọn bá fún yẹn ní ẹyọ kan wọ́n ní ó túmọ̀ sí pé àwọn fún yẹn lóògùn 4 táwọn bá fún yẹn lóògùn 4 ó túmọ̀ sí 16 táwọn bá fún yẹn ní oògùn 8 ó túmọ̀ sí oògùn 32 wọ́n lóògùn yẹn máa lágbára gan wípé a gbọ́dọ̀ lo nǹkan dúdú sí i nígbà tí mo gbé dé ọ̀dọ̀ ya rẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì I told the woman pé bẹ́ẹ̀ náà sọ mo dẹ̀ ra oògùn yẹn dání sínú láìlọ́ọ̀nù lábàáyé oògùn ní ká ẹ máa jẹ́ kí rúkà lò ẹ má jẹ́ wọn ò lo nǹkan dúdú sí o ẹ má lè lọ fi bílíọ̀nù ṣe nǹkan ní China kò lò ó kẹ́ ẹ wá máa bàjá o oògùn ni kó máa lò èmi àti òkè sọ̀rọ̀ mo pè for the last time ìyàwó ẹ̀ ló gbé fóònù dání mo kàn já fóònù gbà lọ́wọ́ ìyàwó ẹ̀ ni torí ti má pè kò ní gbé ó dẹ̀ pé ẹ ló yọ mí ó ní kí lóore ta ló mọ̀ ń sọ̀rọ̀ mo lẹ́ni tó ń bẹ̀ sọ̀rọ̀ lóore ó lóun ètò òun ò lọ́rọ̀ mo ní jẹ́ ń bẹ̀ sọ̀rọ̀ for the last time ó ní torí tìyàwó ẹ̀ ni mo náà ní kó má lo àgbo gbogbo ògùn tẹ bá ń lò fún ẹ má fi àgbo kún ẹ ṣàṣàlàyé fún bẹ́ẹ̀. mo ṣàṣàlàyé fún bẹ́ẹ̀ ó ní kí n má kọni tó máa ṣe kìnìkan bàbá ìbejì yìí ó wà ń bẹ̀ mo wá ń pe má yẹn dáadáa ó ló máa fi mí lọ́kàn balẹ̀ kókò sí tó máa ṣe rúkà àwọn tọ́jú ẹ̀ mo dẹ̀ sọ fún ọmọ ní ẹ sọ fún Yọ̀mí ibi tó bá ti ń gbọ́ o ìgbà tí ó lọ fowó ṣe àgbo kò lò ó ogun tí ó lọ kò jẹ́ mọ́ àgbo ìgbà tí mo pe ọmọ ìyá mi ní Sátidé ó ní Yọ̀mí ti gba fóònù lọ́wọ́ òun ó yọ mi pé kẹ̀lẹ́kẹ̀lẹ́ ó ń sọ̀rọ̀ lábẹ́nú báyìí mo ní bo ni wọ́n gbé ọlọ́tọ̀ tí lọ tọ́jú ẹ̀ ó ní ìwò ni wọ́n gbé òun lọ. Subhanallah. ìwò tí n bá parọ́ èmi nìyẹn lọ́ọ̀ni Alhamdulillah. ó ní ìwò ó ní ló gbé òun lọ. ok. ó ní tí n bá rí òun níbi skeleton lòún rí. ẹgbẹ́ wo lẹ rí rúkà kẹ́kẹ́ tó gbọ́ kókú. ìgbà tí wọ́n ìjọ tí mo ti Ó tó tún ọjọ́ ká rí alọ ságídí gbòbí bẹ́ẹ̀. ìjọ kàtẹ́jì. ó sọ́tún méjì ẹ̀yin náà ń kọ́. bẹ́ẹ̀ ni sà ìjọ tí mo rí last níjọ tí mo gbé lọ sọ́dọ̀ yẹ. ìgbìyànjú wo lẹ ṣe láti rí. à ń gbọ́ láti rí mo lọ́dọ̀ bàbá àbèjì yìí àláfààní àti rẹ̀. mo pe ìyá ẹ̀ Aláàjì mo pe ìyá rẹ̀ ní kí n má pe òun o
òun ò mọ nǹkan kan parẹ́ wọ́n ti lọ tọ́jú ẹ̀ kó sáà ti lálàáfíà ló mọ̀ o etí ìyá rẹ̀ sọ fún mi nìyẹn. mò ń pè bàbá àbèjì ni mo máa ń pè. it's alright kí ló dé tí wọn ò mọ bí tẹ́ ẹ gbé lọ for the last time kó tó jáde láyé. ẹ bá mi bí pé bolo gbé wá ńgbà tó máa gbé ó gbé wá sílé ìyá mi ọmọ yẹn ò kúrò lé ìyá mi tó bá kúrò bẹ́ẹ̀ yẹn ó lọ hospital jẹ́rí kó padà síbẹ̀. ó lọ́ọ̀rẹ́ kan ní mọ̀lẹ́tẹ̀. it's alright. àwọn ará àdúgbò nǹkan wà mí báyìí. fóònù mi. ẹni sòrò. àwọn ará àdúgbò wà mí báyìí. ẹni sòrò zimbo ló kú sí. hospital ló kú sí. hospital wo. níjọ́ tí mo pè ní sátọ̀dẹ̀ ó ní jẹrin. god care ló kú sí. but ẹ sọ pé tó bá kúrò nílé ìyá yín ó lọ sí hospital Jericho ó padà sílé ni. ìsára Jericho ó padà sílé tán. but Jericho kọ́ ló kú sí náà. Jericho kọ́ ló kú sí torí wọn admit yẹn Jericho. kó tó kú síbi tí wọ́n admit ẹ̀ sí yẹn ó lò tó ọjọ́ mélòó ń bẹ̀ tán fi admit ẹ̀ kó tó kú. wọ́n admit ẹ̀ ní ọjọ́ Monday Tuesday wọ́n pè mí fún give up. Tuesday. bẹ́ẹ̀ni sá. ọjọ́ kejì náà admit ẹ̀ náà ló kú náà. bẹ́ẹ̀ni. that's good the case yẹn ti worst kẹ́ tó padà gbé lọ sọ́sọ́. ó ti wà ókè aládùúgbò ó ti wà tó ń tọ́jú aládùúgbò wà mí báyìí tó bá mi dúró tì torí ìyá ti dàgbà. máa pè é mo fẹ́ clear àwọn nǹkan kan ọ̀rọ̀ yẹn tó ń fẹ́ jújù ọjọ́. even mo ti báwọn tèmi kan sọ̀rọ̀ pé kájọ pé mo ti bọ́ ọ̀njẹ́ sí ibi tó wà ó dẹ̀ kílẹ̀ ti parí torí ti wà ókè wà mo broke. so ọdọ lọ sí hospital Tuesday. lọ sí hospital Monday. ó dẹ̀ kú lọ́jọ́ Tuesday. now láti jọ́ tẹ́ ti gbé lọ sílé ìyá wọn ìgbà wo lẹ lọ bẹ̀ last. wọ́n ní amọ̀dé bẹ́ẹ̀ wọ́n ní bàbá àbèjì yìí ni bàbá àbèjì. no I disagree with that. ẹ̀yin lẹ gbé lọ sọ́dọ̀ ya. bàbá àbèjì ní káwọn di ọ̀dọ̀ wọn. alájì níjọ́ tí mo gbé lọ mo ní táyé yìí ní àgbà ìdí wọn jọ ń gbé mo ní táyé wà máa wò. I don't get you. ẹ̀yin lẹ gbé èèyàn lọ. ẹ̀gbọ́n tiẹ̀ àbúrò tẹ̀yin lọ sí ilé ìyá máa yìí. àbí. ó lè ti tó sùn méjì tẹ́ gbé lọ. kò dẹ̀ lálàáfíà ń gbà tẹ́ gbé lọ. ó ti wà ókè o kò wà ókè o ẹ̀ débẹ̀. wọ́n ní ká má wọ̀dọ̀ àwọn. wọ́n ní ká ẹ mọ̀ wá bí tẹ́ gbẹ́gbẹ́ yín lọ. ìwé ìrọ̀lẹ́ náà gbọ́dọ̀ wá. ìyá rẹ sọ pé àgùdọ̀ wà tó ọ̀dọ̀ àwọn. have you made any attempt ẹ wá ẹbí yìí tó wà ń bẹ̀ débẹ̀ kí náà sọ ń gbà tẹ́ débẹ̀. bẹ́ẹ̀ni ìgbà tá a pè wọ́n bá ń bọ̀ bàbá àbèjì sọ pé ká gbọ́n wà pé ká má wọ̀rí pé wọ́n ti gbé kúrò lé. ó náà ti gbé kúrò lé. ó wà lórí fóònù mi. bàbá àbèjì ni wọ́n ti gbé kúrò lé. bẹ́ẹ̀ ni ó náà ti gbé kúrò lé ni wọ́n lọ tọ́jú ẹ̀ ó láì lè rí. ó níyì lórí fóònù mi. it's all right ẹ gbọ́ ẹ jẹ́ wọn sọ̀rọ̀ náà. máa gbọ́ tẹ̀rí gbogbo tí wọ́n sọ ń bíbá yìí. ó ní. rúkà òkú ò ní sanyo. tó bá kúrò sẹ́yìn sàn. tó bá kúrò sanyo ọsítù ló lọ. bàbá ẹ gbọ́ ó ní lórí fóònù mi. wọ́n lẹ ní káká wọn máa wà á. èmi ò ní ẹ máa wà. bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ alájì ṣe lórí ọ̀rọ̀ yìí statement yẹn ti made ní lásìlẹ̀ tí a ti made mbẹ́ pé kí ó fi ilẹ̀ fóun òun ọ̀tọ̀jú ẹ̀. tẹ́ wàá drop ẹ̀ jọ́kìjọ́kì tẹ́ tún wàá gbé again. no tí ọba lò wọ́n tọ́jú ẹ̀ ordinary náà Yomi ò ṣe dáadáa gbogbo wa mọ̀ pé Yomi ò ṣe dáadáa I'm coming back to that but àwọn ẹbí náà ò ṣe dáadáa báwo lẹ ṣe drop ẹ̀ ńgbà tó kú sí ẹni Yomi pọ̀ mọ́ yín kí ló dé tẹ drop ẹ̀ fún Yomi tẹ́ ẹ̀wẹ̀ yín ẹ̀ wò bó ṣe ń tọ́jú ẹ̀ dáàsì tó bá lò wọ́n tọ́jú ẹ̀ kán máa wọ̀rí kò mí ìgbẹ́ kán máa wà náà kán máa wà gbé lóṣọ̀ náà no. alájì kò ní ká máa wà gbé alájì kò ń ṣe torí pé ká máa wà gbé. àwọn kiri tíyàwó òun bá kú pé àwọn la pa àdẹ̀dẹ́ kiri lọ sani sílẹ̀ ó ní tàbá àpá wà máa wò ó fi wá sí kọ́ndíṣọ̀n kọ́ndíṣọ̀n ló gbé wa ó ní tàbá àpá wà wò kọ́ndíṣọ̀n ló gbé wa sí. ó lè sọ fóònù lọ́wọ́ ẹ̀ kọjá kárí pé. that is the stupidity on your part ẹ máa gbọ́ ẹni sùúrù wọ́n ní tí wọ́n bá gbé ẹ̀jẹ̀ yín lọ o condition táwọn òfin ni pé tẹ́ ẹ bá fẹ́ káwọn tọ́jú ẹ o ẹ gbọ́dọ̀ wá wò ó how would you take that. àwọn ọmọ àfikún ṣàgbẹ̀ tí wúkà bá kú. ok ìtí ó ṣẹlẹ̀ náà nínú. ẹ sà ẹ bá mi bẹ̀rẹ̀ ẹ tó sọ ẹ bá mi bẹ̀rẹ̀ ẹ tó wá sí láti lè yẹn. ìwọ àmín kìíní ló gbé lọ. ẹ gbọ́ ibi ó gbé lọ ọkàn mi báyìí bàbá ẹ bá mi bẹ̀rẹ̀ sọ wá láti lè yẹn tó sọ yẹn. ọjọ́ tó sọ ẹ wo alájì. bàbá bá ń jà o mo bí ilé ọ̀rọ̀ ni kí ló ṣẹlẹ̀ ibi ò sọjà náà ọjọ́ tí ọ̀rọ̀ sáré sílẹ̀ ṣẹ̀ wà ń bẹ̀. ẹ ṣe. ìjọba ìjẹ̀bú wà ní sani sílẹ̀. no ọjọ́ tí ọ sọ pé etí wọ́n sọ fún yín ni ẹ̀gbọ́n tó sọ bẹ́ẹ̀ pé wà ń bẹ̀. kí ni conclusion yín ní sáré sílẹ̀ kẹ́ tó gbé lọ bá. wọ́n ní pé kájọ tọ́jú ẹ̀. àní kí ni ẹni Yomi sọ. ó ní kẹ́nìbọ̀dì má ó ní kẹ́nìbọ̀dì má ó ní condition tó fẹ́ gbé wa sí ni pé ká má bá òun dá sí i àwọn ẹ̀dá ìlú pé torí pé ìjà tó wà láàrin wa ni wọ́n dẹ̀ ṣe túlẹ̀ l'amicably ṣùgbọ́n nígbà tó délé ó change. okay no I won't take that nígbà tó délé tó change sẹ́yìn wá sọ fún wa pé ọ̀nà àgbọ̀dọ̀ wa wọ́n mọ́ wa o sẹ́yìn wá sọ fáwa àwa náà wà fọwọ́ lẹ́rẹ́ pé okay o bó ṣe gbé lọ yẹn o ẹ gbọ́dọ̀ check ẹ o nígbà tó kú sí ẹ check ẹ abẹ́ check ẹ for the
ètò ń dùn mí jù ni pé láti oṣù méjì yẹn ẹlẹ́ẹ̀fojú kan olóògbé tó fi jáde láyé. mo pè ní ẹ̀mejì ó lòun yọ. mo rò bẹ́ẹ̀ ni mo gba fóònù ọwọ́ ẹ̀. nígbà tó sọ mo gba fóònù ẹ̀ ló sọ̀rọ̀ nbọ wà ló ń pè sí. ẹbí yín kọ́kọ́ nìyẹn o because olóògbé tẹ̀ ń jà fún inú rẹ̀ ò ní dùn bí ọ wà yóò mọ̀ wò pé odidi oṣù méjì àwọn ẹbí ìwọ̀n ò dẹ̀ fojú kan òun tó ń fi lọ wọ́n ní oníkámọ́ wà ó ti kú o Rúkà ti kú o ẹ̀ bá lọ kíyọ̀mí náà yín padà kán lè yín padà kẹ́ ẹ wá sọ fún wa pé a fẹ́ lọ wo ọmọ wa tó ń tọ́jú lọ́nà wá padà ẹ̀nàwọ́ ọwọ́ tẹ sọ tẹ́ ẹ̀ náà tẹ́ ẹ bá sọ nǹkan míì lẹ́yìn tí mò ń sọ lọ yóò dùn mí ó yẹ sọ̀rọ̀ ó láì jẹ́ pé ẹni èsì sí tí mò ń sọ ni. ọ̀rẹ́ ẹ̀ kan ó lọ wò ìyẹn tajà ní mọ̀lẹ́tẹ̀ ó ní ìyá rẹ̀ lé òun padà ẹ mọ̀ wá wo ẹ mọ̀ tó wá fi nǹkan míì ṣe o. bẹ́ẹ̀ni ó yẹ kẹ́yìn gan lọ tẹ́ ẹ bá lọ wọ́n sọ pé kẹ́ ẹ mọ̀ tó wá fi nǹkan míì ṣe torí wọ́n nígbà pé gbàtẹ́ gbé lọ ní ara rẹ̀ ò yá sí bọ́ kálọ̀ ẹ lọ wò ó nígbà tí Yọ̀mí ń sọ fún wa pé ara rẹ̀ ti yá kán tó admit ẹ̀ hospital padà ń sìn ẹ̀yin ó lè sọ pé kò rí bẹ́ẹ̀ tọ́rẹ́ sọ bẹ́ẹ̀ ṣe bá ẹ̀ gẹ́tẹ̀ ẹ̀jẹ̀ bíi pẹ́ẹ́ lọ ọ̀rẹ́ rẹ̀ tọ́ lọ yẹn ò sún mọ́ tó ẹ̀yìn ẹbí no matter how you have to be there in fact lílọ ọbẹ̀ yẹn bí ó bá kú ọjọ́ tí ó kú náà ló kú yìí o ṣùgbọ́n ọkàn yín ó clear pé ẹ sì ṣe ń tọ́ ẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí kó tó jáde láyé ẹ já fìyẹn lẹ̀ bẹ́ẹ̀ Mr. Yomi Mr. Yomi bóyá àwọn tẹ̀ ń fọ̀rọ̀ yìí lọ́n sọ pé ẹ ṣe dáadáa àfáà yẹn dà sáàfáà wà níbí ọkọ àtìyàwó wọ́n lè decide pé àwọn ò tí ì ṣetán oyún yìí àwọn fẹ́ ṣe ọkọ àtìyàwó lè agree nígbà tí pátì kan nu méjèèjì ọba ti agree ẹ fòyún yẹn lẹ torí pé a lè sọ pé fọ́ọ̀tì ìyàwó yín lóyún yẹn torí pé ẹ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ ló fi lóyún bẹ́ẹ̀ ṣe ní tẹ́ bí kìíní bẹ́ẹ̀ ṣe ní tẹ́ fi bí kejì tí wọ́n yẹ pé condition economic n tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀ fífẹ́ bímọ mọ́ it starts to be mutual understanding between both of you. bóyá ẹ̀ mọ bí àwọn obìnrin tó bá lo family planning ṣe máa feel obìnrin tó bá lo family planning tí wọ́n rún má bí aṣọ ọ̀pọ̀ ju tí wọ́n tá à ń rí ta lọ obìnrin tó lo family planning normal ayé tóbìnrin ẹgbẹ́ rẹ̀ ń gbé kọ́ ló ń gbé mọ́ menstruation mi ò change inú wọn ìmí kan lè máa tóbi sí ìmí orí lè máa fọ́ ìmí inú ẹ̀ lè máa tóbi oríṣiríṣi nǹkan ni ó máa ṣẹlẹ̀ family planning dẹ̀ máa ń fail ó lè má já ó lè já kó já fúnra ẹ̀ kó dẹ̀ doyún ẹ̀yin fúnra yín Mr. Yomi percentage tẹ kó nínú kútọ́pá ìyàwó yín ẹ̀yin kọ́ lẹ pa ẹrù kẹ́ ẹ̀gún lọ́bẹ ẹ̀ ló fún ritual anything but percentage tẹ kó ó pọ̀ gan o torí pé tí máa kọ́kọ́ pààyàn gan ni pé táìsàn bá wà lára tọ́kàn ò tún balẹ̀ àìsàn yóò máa pọ̀ sí ni ẹ má wo owó tẹ ẹ náà ẹ má wo wàhálà tẹsẹ ẹ má wo nǹkan kan nígbà tó ti lóyún yẹn tó ti di wàhálà pẹ̀lú àwọn ẹni yìí ẹ̀yin ẹ fìyàwó yín lẹ̀ ẹ sì mọ ẹ fọmọ yẹn lẹ̀ ẹ bọ́ ọmọ náà lọ padà bí ọ̀rọ̀ yẹn ló fa wàhálà tó fi le tó báyìí ó wá fa gáàpù very wide margin láàrin ìwọ àtìyàwó rẹ to the extent pé bí ìyàwó ẹ bá wà nulẹ̀ gan tó wà nulẹ̀ inú bí ọ bí ìgbà tó kàn kọ́ sí wàhálà unnecessarily lórí ipò ọ̀fẹ́ bímọ kẹta Mr. Yomi láìsọ ọmọ karùn láìsọ ọmọ kẹfà láìsọ ọmọ kẹjọ lóòótọ́ lọ màpò rẹ èèyàn kí ó sì bọ́ bọ̀ o lè decide láti di ẹyọ kan níwọ̀n ìgbà tó bá ti pé ẹyọ kan yẹn náà lọ fẹ́ bí but on mutual understanding with your wife ọkùnrin mi ìbímọ mẹ́rin mẹ́fà lónìí tó yẹ pé kì í ṣe wíṣ ọkùnrin tó yẹ pé wíṣ ìyàwó ẹ̀ ní ẹ láti jọ wà on the same page kó tó lè work ẹ sí on the same page Rúkà ti kú báyìí ṣé a lè sọ wípé bí Rúkà ti kú yìí o ọmọ mẹ́ta péré tí Rúkà fi sáyé bí wọn náà ṣe wulẹ̀ kọ́ dàgbà tó láyé mẹ́ta ni wọn náà fi sáyé lọ under ìgbà yẹn ló tó wà justified Mr. Yomi kódà kó o ní owó tó Abíọ́lá kó o wá fẹ́yàwó kan lọ́la kó o wá bímọ méjì mẹ́ta fún ọ ó ti dá Rúkà nínú conscience ẹ you know what I'm saying ó ti dá Rúkà ó ti dá torí pé the only thing tó lè kọ́ fún family planning òun náà ni ọrọ̀ ajé pé bó o láṣẹ tọ́jú ọmọ tá a fẹ́ kọ́ ọmọ wa ó yá ni tó ń bá wa kú tán sìn tẹ́lómi bá bẹ̀rẹ̀ sí bímọ fún wọn lọ́la báyìí ìyàwó tuntun bẹ̀rẹ̀ sí bímọ ìgbàgbọ́ wa ni pé torí ìyàwó tuntun náà ló fi pa Rúkà. torí ìyàwó tuntun àbí. no ìgbàgbọ́ ayé nu tí wọ́n mọ sọ nìyẹn. wọ́n mi tẹ̀ tí wàá fẹ́. no ànitọ́ bá dọ̀la mi sọ pé ìyàwó kankan wà ní ìsìn I'm not saying there is a why mi kúkú mọ kọ̀rọ̀ yín mọ nǹkan kan yín but what I'm saying now is that pẹ̀lú explanation tó o ṣe tẹ́yìn bá fẹ́ wà justify àwọn ò tí ì yẹ òkú wò àríkún gápá àríkún gẹ́sẹ̀ àríkún yọ̀ nǹkan kan nígbà táwọn family ò bá agree wọ́n lè lọ yẹ̀ wò tí wọ́n bá rí nǹkan kan gbà náà they will be saying it
but pẹ̀lú explanation tó ṣe Mr. Yomi the only area tó ti get it wrong náà nígbà tó lóyún bó dẹ̀ ṣe rojọ́ yẹn o ti bínú nítorí pé mo ṣe béèrè pé ọ̀rọ̀ tí woman yìí sọ kó tó lóyún ni àbígbà tó lóyún tán ló sọ pé nígbà tó lóyún tán ló sọ as a man like you èmi náà ò lè gbà kó jẹ́ pé ẹbí ìyàwó ni wọ́n máa pàṣẹ fún ìyàwó tá a máa ṣe nínú ilé wa bọ́ ilé yìí ò ṣe bẹ́ẹ̀ torí kì í ṣe pé bí ìyàwó ló ní ọ̀yà lọ bá ọkọ rẹ̀ kẹ́ lọ bára yín sùn báyìí it was after the pregnancy tí wọ́n wá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ìyàwó ẹbí ìyàwó tí ò fẹ́ kí ni tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ kò sẹ́ni tí ó gbọ́ pé mo fẹ́ sẹ́ni tó lọ́sẹ̀ àtọ̀ wà ní ọkọ tó olóyún fálẹ̀ ni ebọ́kọ rẹ̀ náà ló ní ó sì aṣẹ́yún kí ẹ̀ wá pe fámìlì ẹ̀ka pe ẹ̀gbọ́n ìyàwó kẹ́gbọ́n ìyàwó wa ni pé àìjọ lọ sẹ́ ok yọ̀ọ̀sẹ̀ náà ni ẹ̀gbọ́n ìyàwó òun ìka ni ìtí wọ́n sọ náà ni pé ewu làbúrò tó sẹ́yún ó ti ṣe family planning ẹ̀sà àìmọye nǹkan ni wọ́n máa ṣẹlẹ̀ sí rúkà tí ò ní lè sọ fún yín o tó yẹ pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n máa sọ fún tó dẹ̀ ní ti pẹ̀lú family planning ọlọ́run family planning ó jẹ́ alternative ni etí àwọn obìnrin go through bẹ́ẹ̀ kì í ṣe nǹkan kékeré ṣé wàá ní tó burú jù ni pé tí kálukú ọmọ ẹ go through ọ̀tọ̀ọ̀tọ̀ ni kódà bẹ́ẹ̀ tó bá yẹ pé kùn wọn ló wú bí kùn a ó ṣe wú ó lè yàtọ̀ sí ti bí ẹlòmíì tó ti jẹ́ pé ó fit tẹ́lẹ̀ tó rú dáadáa ó kàn lè tóbi wá yóò wá máa sú ọkọ then the glowing a lot of things ìmí orí yóò máa fọ bẹ́ẹ̀ lọ gùdù bẹ́ẹ̀ lọ orí yóò sá máa fọ ni because of the family planning gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lè súyàwó yìí ó lè sún kàn gírì obìnrin ni kò ń ṣe pé ìyá yìí ló ní ọlọ ló ń bọ ìyá yìí ò lè advice ẹ̀ kó lọ ṣe gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ilẹ̀ Yorùbá láti wà sẹ́yìn báyìí nígbà téèyàn fẹ́ lọ kú ni àti lọ́dọ̀ àwọn òyìnbó so kíní yẹn wá dùn ẹ̀yin you distance your wife a lot ìtọ́jú tẹ̀ fún ìyàwó yín tó fi jáde láyé kì í ṣe ìtọ́jú pé ìfẹ́ yẹn wà bó ṣe wà ìtọ́jú kọ́mọ́kù naturally you don't love him like before but you don't want him you don't love her like before but you don't want her to die. àwọn fúnra wọn ti create distance yẹn before the pregnancy. What are the kí ni ṣe tàbí create distance yẹn I want to know. ìwọ ti wọ́n lé wá bá mi tó ní gbogbo ológun tó bá máa wà mórúkọ mi dé olójókòó ẹ̀ kó dínà yẹn so mo láti yí. you said so àsìkò ẹ lọ bá ọkọ ẹ̀gbọ́n rẹ̀ jà fún pé ó fẹ́ fẹ́yàwó mi àbí. thank you. it's like this ó dà pé woman yìí mọ̀ yín dáadáa. kì í ṣe bẹ́ẹ̀ lọ. ó mọ̀ mi dáadáa lọ́nà wo. no òun ló you should understand. bí tẹ́lẹ̀ olóògbé lèmi ṣe mọ̀ dáadáa mo dẹ̀ súnmọ́ olóògbé dáadáa kì í ṣe bẹ́ẹ̀ lórí nígbà tí ìyá mi kú ẹ̀gbọ́n mi gbé wọ́dúrópù ìyá mi wọlé yìí tó fàjẹ́ mi àti ẹ̀rẹ́ o Rasheed lè jẹ́rìí sí i ló dúró bẹ́ẹ̀ yẹn ẹ̀gbọ́n mi gbé wọ́dúrópù wọlé. dálójẹ́ Rasheed. àwọn nìyẹn ìwọ ń sọ fún ìyàwó ẹ pé kó gbé wọ́dúrópù yẹn jáde pé wo ò fẹ́ wọ́dúrópù nínú ilé èmi àtọmọ láńlọ́ọ̀dù mi lájọ lọ gbé wọ́dúrópù yẹn láàárọ̀ ọjọ́ yẹn mo dé láti fi ṣe náìtì ni bí mo ṣe fẹ́ gbé wọ́dúrópù yẹn jáde báyìí wọ́n sọ fún mi pé wáńbí sórí kórìí ìwà àtẹ̀gbẹ́ ò jọ pé òun gbé nǹkan jáde kúrò nínú ilé o ò lè sọ mo ní ẹ wá èmi ò ṣe ìyàwó yín o rúkà lẹ́fẹ̀ẹ́ ẹ̀fẹ́ mi láyé yín ẹ má sọ fún mi kórìí mi ò pé mọ́ kí ni rúkà gan ṣe fún yín gan tẹ̀lé fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹ̀ gan náà ìyá ẹ̀ kú ó gbé wọ́dúrópù wọlé ẹni kó gbé wọ́dúrópù jáde bọ̀dá Rasheed yìí jẹ́rìí sí lọ́jọ́ ó lè jẹ́rìí sí olódẹ́kun ọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn pẹ̀lú ọmọ láńlọ́ọ̀dù mi mo lè mọ ọmọ yẹn débi tó bá dàbí rọ́ ọmọ yẹn ó ṣàṣẹ̀tọ̀ ọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn tó pé mo wọ ọmọ lọ́wọ́ gẹ́gẹ́ pé kí lọmọbìnrin ṣe fún ẹ gan o nífẹ̀ẹ́ ìyá ẹ̀ tó fi jáde láyé o tún nífẹ̀ẹ́ ọmọ náà kí lọmọ yẹn ṣe fún ẹ nítorí sọ pé mo sọ pé àwọn fẹ́ fẹ́ yàwó mi kò kọ́ mi kò bá fẹ́ yàwó mi kì í ṣe mi ló fẹ́ lọ́sẹ̀ ìjẹ́ ìpàdé irú ẹ̀ lọ́kọ kì í ṣe mi ló fẹ́. it's alright ẹ tún fẹ́ máa búra yín. kò tí ì down statement tẹ̀ bí. ẹ bá mi béèrè yẹn nù. ẹ rán mi létí kí ni mo bí wọn. ẹni ṣe lóòótọ́ lóhùn ó mú orúkọ mi lọ́lé ológun ni. bẹ́ẹ̀ àìpẹ́ ẹ̀ dáhùn lóòótọ́. story ló mú wa. èmi èso oògùn. story ló múlẹ̀. ìyá mi ò fògùn lọ́lẹ̀ tí. ẹni tó lọ sọ ẹ sọ bẹ́ẹ̀ ẹ dáhùn. ìran wọn náà ti ń ṣoògùn. àwọn ìṣoògùn lọ́dọ̀ tiwa alájì àwọn náà ń ṣoògùn lọ́dọ̀ wọn. but you said so. èmi ò sọ bẹ́ẹ̀ alájì àgùsùbìlà èmi ò sọ ọlọ́run ní jẹun rírẹ́ tí mi sọ bẹ́ẹ̀. Rasheed tó pè jẹ́rìí fúnra rẹ̀ náà pọ́ǹtì ẹ̀ ó wà lórí dúró. èmi ló fẹ́ nífi mọ bá ẹ̀gbọ́n mi dàda ẹ̀bẹ̀ la máa ń bẹ̀ òkú ọ̀run bínú sí ọ. can you imagine. tí ó kú ọ̀run bínú sí ní sinmi àti ìyá wa. can you imagine ẹ̀yin náà ti ṣe pé. dádì ìyá mi máa ń kúnlẹ̀ fọmọkùnrin yìí wọ́n máa ń bẹ̀ tóbi dọ́jọ́ kún wọn ní yọmi
ẹni tó mọ ọkọ ìyá yín ti kú. ìyá mi ti kú bóyá mi ṣọta tó fi kú ni. rúkà náà dẹ̀ ti kú. ó bá rúkà náà ṣọta tó fi wọlé sùn ni. àwọn ọmọ rúkà ńkọ́. àwọn ọmọ rúkà mi ìmọ̀ ibi tó kọ́ wọn sí ìkan ló wà bí. ẹ fẹ́ pe ọmọ kan jẹ́rìí lẹ́ẹ̀kan ẹ rò pé má gbà mí ní gbà that's not my style mi tiẹ̀ ní gbà á parí mátà yìí. ṣùgbọ́n àwọn ẹbí rúkà àti àgídìgbò tì á lọ wo òkú rúkà tí ẹ bá ti wà satisfy pẹ̀lú bó ṣe wà á tètè sin rúkà tó ti ń pẹ́ jù bẹ́ẹ̀ but tẹ́ ẹ bá wà satisfy tẹ́ bẹ́ẹ̀ fẹ́ ká sí go on ká proceed to ẹ ti fẹ́ ẹ ti ọkàn yín ti balẹ̀ pé tó lè mú omi tó fi wẹ òkú bọ́wọ̀ lọ́wọ́ nínú kúrúkà bẹ́ẹ̀ ni mo sá ó máa wá gbé nǹkan kúrúkà nínú rẹ̀ pé kó máa lọ́tọ́ bí ọmọkùnrin wíkẹ̀dì ẹ̀kọ́ ń wo báyìí ìrọ́ni very wicked. but ó sọ pé ẹ má listen. ìtọ́jú ọlọ́run yàtọ̀ sí tẹ̀lé o tẹ̀lé bẹ̀rẹ̀ tó ìtọ́jú abẹ́ lánàá o. èmi ò sí bẹ́ẹ̀ lánàá ẹni but ẹ má gbọ́ ìtọ́ sọ lánàá. tó mú omi tó bẹ kó wọn lọ́wọ́ nínú kúrúkà. ṣé kí n dákẹ́ kó máa sọ̀rọ̀ lọ. ó sọ pé hospital ló kú sí. nígbà òyì wọ́n tán ló gbé lọ. no jọ́ọ̀kì sọmọdé dàkẹ́ nígbà ló gbé láyé yìí. ẹ máa gbọ́ you gave me wrong information here. ẹ sọ pé ó ti gbé lọ ibì kan lọ tọ́jú ẹ̀ ìgbà tó wá gbé délé padà ọjọ́ kejì tó gbé délé ló kú but òun sọ pé hospital ló kú sí. níbo ló kú sí. God care hospital ló kú sí. ṣé gbọ́. ìyá rẹ̀ tó bí ìyá ẹlẹ́wà tá a bá ti tẹ́ bá sọ pé a fẹ́ lọ bàbá àbẹ̀jà ní ká má lọ pé kò sí lé. àní ó sọ hospital ló kú sí. èmi ò mọ hospital bí tó kú sí torí wọn sọ fún mi ìgbà tí mo dé. ta ló wá sọ fẹ́ ìpele ló kú sí. ọyá ẹ máa bọ̀. n tẹ́mi fẹ́ sọ níbi ipa ikú ẹni tó kú yìí kò dùn mẹ́mi nínú torí mi ṣe wàhálà lórí rúkà. ok ẹ bọ́ọ̀lù ẹ ti jẹ́ sí ọ̀mì. àjọ ń gbélé ni ok bẹ́ẹ̀ tí mi ò ṣe ọmọ kékeré ni akíkan tí èmi ṣe lórí rúkà. madame yẹ kọjá bá. so ti yé yín ìgbà tí mọ́mí sọ́díkì gbé ọmọ yìí wá tí wọ́n gbé. mọ́mí sọ́díkì ta. tí wọ́n gbé ẹni yìí wá níjọ́ náà a wà níta tí wọ́n fi gbọ́ mi wá tí wọ́n fi gbé ẹni yìí wá sí ọ̀dọ̀ mọ́mí wọn. wọ́n sì gbọ́ wọn àwa ti rí tí mọ́mí kàdíjà kọ́ ẹ̀ bó wọn ṣe wá rí báyìí àtàtúgbà wọn ni wọn ò jẹun torí fún rárá tèmi mo wọnú ilé ni mo lọ ṣe oúnjẹ tí ọmọbìnrin yìí jẹ ó dẹ̀ jẹ tó ti yé yín ó sì jẹ wọn mú wọlé nígbà tí wọ́n pe ọkọ rẹ̀ nítorí Ọlọ́run ìkú mi ẹnì kankan rí torí mi náà wá rẹ́ǹtì lé ni wọ́n sì pọ̀ ọkọ ẹ̀ jáde ó dẹ̀ gbé lọ hospital tí wọ́n jọ lè mi máa tẹ̀lé wọn lọ o. oh good. mo máa tẹ̀lé wọn lọ tó bá dèmi ní ìsìnjẹ fún yín ṣe tààrọ̀ yín ṣe tẹ̀sán. hospital wo ni. hospital tí ibi jẹ́ríkò yẹn wọ́n bá lọ bí ẹ̀mejì dáàdì kan náà bẹ́ẹ̀ bí tí àwọn bàrá yìí ti bẹ́ẹ̀ iṣẹ́ wọn wọ́n á ní dáàdì yẹn kí wọ́n wá sí mọ́tò gbé wọn níjọ́ tèmi ráyè torí gbà náà ẹ̀gbọ́n tèmi ṣíìkì kó tó gbẹ̀gbọ́n tèmi kú níjọ́ tí ìṣìlẹ ẹni tó tún jà àti tèmi tó wà lágboolé òun ló tún bá mi ṣe oúnjẹ fún ẹni yẹn mo tún dé lálẹ́ ẹjọ́ náà mo ṣe rí kí ló tún dé ìyá Kọ̀díjà ara rẹ ti yá kí n tó lọ ó tó ní kíní yẹn inú ní ọ̀dà kí ló fẹ́ jẹ ó ní báyìí mo tún gbọ́nú ilé mo tún lọ bá a ṣe oúnjẹ tó jẹ́ ó dẹ̀ tún jẹ́ ṣé ẹ rí ọ̀rọ̀ yìí ní tó pamọ́ ojú Ọlọ́run ló tó wọ́n ń gbé lọ hospital kì í ṣe pé wọ́n ń gbé lọ rí alájọ kankan ọkọ ẹ̀dẹ́ tìráì èmi ò dá ẹjọ́ o mi ì dá ẹjọ́ àmọ́ ọ̀rọ̀ ti ń bẹ ní ẹ̀bọ̀n mi ju ẹ̀ torí pé èmi ṣe hospital náà gbé lọ hospital ló kú sí àdúgbò yìí hospital ló kú sí àbí hospital ló kú sí tọ́lá ìwà yìí àti ẹni tó tẹ̀lé àjọ lọ wò tó nígbà wọn tọ́ pé ó kú ó ké mi gan la bẹ́ẹ̀ tí mo ṣe wàhálà lórí ẹ̀ tó ṣe ń dà tó ń ṣàdúrà fún pé ìyá àbèjì màá sanjọ́ fún yín ẹ ṣe wàhálà lórí ìwé ó dùn èmi ní ìmọ̀ rí òkè ṣiṣẹ́ bí mi Ìbàdàn lèmi ìlálọ́kọ́ ẹ sì tán mọ́kùnrin yìí àtọ́ àmọ́ra ìlálọ́kọ́ tèmi Ìbàdàn ni mi ọmọ ayẹyẹ ni mi irú rẹ̀ náà dẹ̀ ń bẹ lára tèmi. ẹ kò nà madam ẹ kàlẹ́ mà ẹ̀yin náà ṣe bá ṣe ṣe wọn ẹ má pọ́ọ̀sì. sẹ́rí nígbà tí wọ́n gbé àti rúkàdì gbogbo wa la ṣùgbà wọn ní tí màá rí lẹ́yìn ìjọ́ tí wọ́n bá ráyè Adémọ́lá gbé lọ gbogbo wa dẹ̀ ń ṣùgbà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti sọ́kọ̀ wọn sọ pé àwọn tí ń lápsẹ́ǹtì jù báwọn ṣe máa ń lọ yẹn káwọn báwọn mójútó lẹ́yìn náà fún máa ń gbé lọ wọn gbé kọjá lé wàláhì lẹ́sìn wọn gbé kọjá lé lẹ́yìn tó máa lọ sí gbàtà rí pé tàbá ní wíìkì yìí tara wọn bá yá wọ́n tún di next week ọ̀tún tún ní complaint wọ́n tún complaint wọ́n ò pé woman kan wà ní iwájú ọ̀dọ̀ àmúni kan kọjá kọjá bóyá kan tún change hospital yẹn àbí kí la tún fẹ́ ṣe wọ́n fi lọ sí hospital Fẹ́lẹ́lẹ̀ yẹn ló fi di pé wọ́n lọ níjọ́ Monday yẹn wọ́n fi dákẹ́ níjọ́ Tuesday. good I love that àwọn baba mo ń bọ̀ sá baba. èmi ni Démọ́lá ní máa ṣàwọn actually èmi ni àbáyọ̀ máa ń pè láti rí pé kí n lọ gbé kí n bó ń gbé ó ṣàdédé ló pè mí lálẹ́ ẹjọ́ kan ó
ó ní Bùrọ̀dẹ́mọ́lá ìjọ ẹ bá mi gbé ìyàwó mi lọ sí hospital mo dà kó sówó lọ́ọ̀ mi bọ̀ tó bá tún kó ara ètò fún mi màá bẹ́ẹ̀ gbé lọ torí mi ní mọ́tò ó dẹ̀ sẹ́yìn owó ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ gbé mọ́tò láàárọ̀jọ́ yẹn mo gbé lọ sí hospital God so good lady tí tó jẹ́ doctor ọjọ́ máa Hausa torí ilẹ̀ Hausa lè I was brought up in the north nígbà tí lady yẹn ó láti explain gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe x-ray yẹn fẹ́mi mo ṣe délé níjọ́ yẹn náà mo dẹ̀ pé mo dẹ̀ sọ fún gbogbo ògùn tán ní kọ́ recommend mi mo ní make sure kó rà ó dẹ̀ lọ rà wàá àwọn oògùn yẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lò fún about twice ni mo gbé lọ sí Jericho tí mo máa ń gbé lọ tí mo máa gbé lọ tí a bá dẹ̀ lọ fúnra rẹ̀ ló máa rìn wọnú mọ́tò fúnra rẹ̀ ló máa rìn. hospital tó kú sí ta ló gbé lọ. àbúrò mi ẹ̀tọ́ bí tẹ̀lé mi wọ́n ṣe pè mí mo pé kí n tó kúrò níbi iṣẹ́ débẹ̀ ó máa too late. ok ó kàn ó tún. ó wà very close ní tiẹ̀. ó tún kìnìún yẹn tó le sí lásìkò yẹn ni. wọ́n ló complain àyà again padà. baba it's alright ẹ̀yin náà mọ̀ bọ̀. ẹ kálẹ̀ sà. rúkà tó ń sọ yìí èmi ni ọkọ arábìnrin àǹtí ẹ mi ò fẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀ ọgbà tí mo rí i pé bí màmá ẹ̀ ṣe ń sọ màmá ẹ̀ tó kú wọn rẹ́ àti màmá ẹ̀ òun àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ ní àti Yọ̀mí nìkan lájọ rẹ̀ lójókòó yìí ó máa ń wá bá mi lé mo máa ń pè tàjọ máa ń ṣeré tàjọ máa ń ṣe everything ó yá mo rí pé kò wá torí pé òun àti arábìnrin yìí ń jà èmi ò délé fi tóbìnrin ṣe máa tún pè gbà kí ló ṣẹlẹ̀ wọ́n lẹ́gbọ́n kan lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ yẹn fún wọn ní owó pé kán lọ kó ẹrú rúkà nítorí ọ̀rọ̀ tí Yọ̀mí fojú rúkà rí torí pé èmi jẹ́ èèyàn Yọ̀mí mi ò gbà bẹ́ẹ̀ ni mo sọ ọmọ ẹ̀ wà mí tẹ́ bá pè gbogbo nǹkan tó wà bí sẹ́ni nǹkan tó bá pamọ́ ojú ọ̀nà tó kò jẹ́ kí n jẹ́rìí èké torí ẹsẹ̀ mẹ́fà nìkan ọmọ gangan tí ọmọ gangan bá wọlé tó bá sọ gbogbo tá à ń sọ yìí bí ẹni bá ń ṣe fíìmù ni ọmọ ló mọ̀ pé yes nǹkan báyìí níwájú ọlọ́run àtẹ̀lẹ́sẹ̀ ń pè jẹ́rìí èké mi ì gbúdọ̀ parọ́ tí n bá nífẹ̀ẹ́ rẹ̀ tí mo parọ́ ń bí tàbí kí n nífẹ̀ẹ́ mi kí n parọ́ mi rọ̀ mọ́ pa. ọmọ gan ló lè sọ ohun tó jù yá àwọn rí. torí gbogbo nǹkan tá a bá ń sọ bí ẹni bá ń sọ àsọdùn ni pé mẹ́tẹ̀kẹ́ ni rí mi bí ọ̀tá mẹ́tẹ̀kẹ́ ni rí mi bí ọ̀tá soye nígbà tí iṣẹ́ Yọ̀mí bukú ní parọ́ bẹ́ẹ̀ni àti ẹ̀ṣin jọ táìtì tó èmi ní fọ́ọ̀sì àná lé wọn ìgbà tọ́rọ̀ oyún ṣẹlẹ̀ tọmọ ẹ̀ ti ní problem kó tó bímọ tó ń lo ẹsẹ̀ ń ta lágbólé ọ̀dọ́ wọn mi ò kọ́ bá wọn dá sí ìgbà wọn ṣẹ́ ní tì gbọ̀gbà tó yá mo rí i pé ìjọ tí ọmọ ẹ̀ fẹ́ tó gbé tí wọ́n náà rọ̀ṣẹ̀ lọ sí Olúyọ̀lé Adéọ̀yọ́ wọ́n pè mí ní 1:00 lóru ìyẹn àti ẹ̀ mo dẹ́ pé wọn ò níyàwó wọn ní bàbá mọ́ owó olówó tó wà lọ́wọ́ mi Ọlọ́run ló ní tí gbogbo tá a sọ ìjọ náà ní rúkà ọba ti jáde láyé gbogbo tá a sọ àní sọ. tó ṣẹ̀ṣẹ̀ wá ń kú nìsín. tó ṣẹ̀ṣẹ̀ wá kú nìsín owó olówó tó wà lọ́wọ́ mi tó ní kí n ti lọ bóun ṣe ilé òun ó wà lápò mi wọ́n pè mí ọkùnrin náà wà mẹ́ ìyá ọkọ obìnrin ni mo rin sẹ̀ gbigbigbigbi mo débẹ̀. ẹ rí Yọ̀mí gbà yẹn. kò Yọ̀mí ò wá ọkùnrin náà dé wọ́n ti ra nǹkan mo dá sẹ́rí ọdún tí mo fi ní ìjọ náà rúkà ọba kú owó ọwọ́ mi àtọwọ́ ọmọkùnrin ó tán gbẹ lẹ́ẹ̀kan náà báyìí ibi tí wọ́n ti ní kàn lọ ṣe ẹ̀jẹ̀ kó tó gbé wọ tíátà àwọn ènìyàn ní pé tàbá lọ gbàwé wá ká lọ sanwó mi kan àwọn ò lè ṣe ẹ̀jẹ̀ fún wa àwọn ò lè ṣe kí lórúkọ ẹ̀ fún wa test fún wa a bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ní after kínní a bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ mo ṣe àdìsọ́ wádà àrọ̀lá ká lọ sanwó owó nǹkan ò yọ tí wọ́n bá rí owó ìgbà lọ́wọ́ wa ní gbogbo nǹkan tí wọ́n lò fún bẹ̀yẹ wọn ní rí lò ó bá tí ì bá ṣe mistake á jẹ́ bí 30-something naira wọ́n láwọn lè ṣe operation ní àwọn ṣùgbọ́n gbogbo nǹkan tí ó lò ìjọba ò lè provide ẹ̀ fún. gbàtọ́ fẹ́ bímọ nìyẹn. bẹ́ẹ̀ ni lórúkọ náà nígbà tó ń gbé lọ pẹ̀lú oxygen gbogbo everything tó wọ̀ tíátà táwọn ilé ìtẹ́ ti kú dálẹ̀. as at that time Yọ̀mí ti ń bínú pé olóyún kọyọ ẹ náà kọyọ kò tiẹ̀ pé wọ́n ní wọ́n pé kò dáhùn. oyún yẹn ni. yes pé kò dáhùn n kò ya ọmọ ìṣe àbímọ nígbà tó bímọ mo ní àárọ̀ sí mọ ẹ̀jẹ̀ máa lọ ní mo expect kí Yọ̀mí kọ̀ mí Yọ̀mí ò pè mí mo rí Rashidi dà. ó wà bẹ́ẹ̀. ẹ jẹ́ kó wọlé kí ẹgbẹ́ àti tí mo bèrè lọ́wọ́ Rashidi mo ní Rashidi mo ní Yọ̀mí ò ṣe dáadáa Yọ̀mí ṣe nǹkan ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí tó bá kú ṣe aṣọ kókò kú bẹ́ẹ̀ ni òun nìyẹn. actually èmi ò máa gbé tẹ́ ẹ sọ yẹn bọ̀ pẹ̀lú ẹjọ́ yìí mo ti understand pé ibi tí Yọ̀mí ti wrong. ó wrong gan mi ní parọ́. láti ibi oyún yẹn ibẹ̀ ni Yọ̀mí ti wrong. kí ni Yorùbá àti ibẹ̀ yẹn ibẹ̀ ni ìyàwó ẹ̀ ti ní problem tó fi jáde láyé. bẹ́ẹ̀ni láti gbà yẹn lọ́wọ́ yẹn ti gbé problem sáyé. àti ìgbà yẹn ló ti ní problem títí tó fi jáde láyé. òun ló gbé lọ sí Jericho ó wá sálọ kó bẹ
tí ẹ bá pe kọ̀díjà jáde ọ̀sẹ̀ méjì ni ó ní bàbá wọn wà. kọ̀díjà tó ọmọ ọdún mélòó. ó wà ń ta báàfù ni irú kà ń tu ẹ̀jẹ̀ sí fọ́tò ẹ̀rẹ́ nígbà tí wọ́n kọ̀kọ́ gbé ní oníṣòwò kínní ebi ní àkúndà kan ń kálukú náà ló láti. níbo ni kọ̀díjà àti ìyá rẹ̀ wà tí òyìnbó ṣe fún yọmi. ìjọ tí mo gbé ojú ọmọ yẹn rí tó. bọ̀kọ̀ pọ̀ ẹ̀jẹ̀ tó wá gbé gbàgbé gbé para ló kọ ẹ̀jẹ̀. àti pa. pé a lè gbé gẹ́gẹ́ bí ọpọlọ mi mo wá lọ sí kí lórúkọ ibi báyìí police station Sanyo mo wá lóòótọ́ tí wàá rìpọ́t tẹ̀tẹ̀lẹ̀ ìgbàna gbé lọ ṣọ́ọ̀ṣì kìlà lè kàn kí èèyàn mọ́lẹ̀ wọ́n wá ń pè é wá olówó alẹ́ nu iṣẹ́ ohun kankan wọ́n pè DPO àwa pè é lẹ́ẹ̀lẹ́ wọ́n wá ní ká gbé fóònù fún DPO wọ́n wá bá DPO sọ̀rọ̀ wọ́n ní ká lọ gbé gbogbo nǹkan tábàmọ̀ tá a fi tọ́jú rẹ̀ tó fi lè yé ká máa gbé lọ ìgbà yẹn mo tó wá gbà kí n gba ẹni ẹlẹ́ni sọ́dọ̀ ṣé bó wà lẹ́ǹgbà tá a wá gbé àbòsí lé ní gbogbo owó òkùnjọ kan ẹ mọ̀ ìyá sọ pé torí pé lágbájá ò ní bá mi sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ so àwa ní ok jẹ́ ká máa gbé lọ pẹ̀lú bá a ṣe gbé lọ ilé mi ló ń gbé o yóò ní kí n dìbò rúkà ò ní ń gbà rúkà ní òun ò sùn fún odidi oṣù méjì òun ò mọ tó ń jorun àyà ti ta báyìí ló ń ta mo ní wọlọ mo wá lọ bá dókítà ó lọkọ òun lọ sọ pé kò ń lọ sọ́dọ̀ dókítà kan ipe ìbẹ̀lẹ̀ ó ní kò ń lọ àìrí dókítà yẹn mo wá lọ bá àwọn ẹ̀wọ̀n yàrá kan tó ṣe omi ti di sínú ẹ̀dọ̀ ẹ̀ o ó dẹ̀ máa kú ni o. dókítà ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ó ní ṣùgbọ́n tí a bá lè gbọ́ ìkìlọ̀ tá a dẹ̀ lè náwó sógbó wà mo náà máa wà mo nílẹ̀ kan ilé ọmọ mi mo là lọ ta níwájú ọlọ́run àtẹ̀yàn tẹ̀yìn pé jẹ́rìí. ẹ̀yin ọkọ ẹ̀gbọ́n. ìyẹn èmi lọ́kọ ẹ̀gbọ́n lùkà dàgbà sí mi lọ́wọ́ ni mo wá ní ẹni tí ẹ̀sẹ̀ ẹ̀sùnkún mo ní ẹ̀ máa wọ̀rí tó bá jẹ́rọ ẹ̀ lọ wádìí ń bẹ́ẹ̀ ẹ̀ máa ń ṣe wádìí ní Jẹ́ríkò mo wá ní àwà owó kíkọ́ mọ̀ ẹ̀ má bàa kú wọ́n ní ó yá ká dúró de dókítà kan máa wà tó mọṣẹ́ tó bá dé obìnrin nígbò dé ó yẹ kiri ẹ̀ wo ni nǹkan báyìí báyìí ó ní ó yá nǹkan báyìí báyìí ó dẹ̀ bá wa sọ̀rọ̀ ó ní ó yá tó bá ti ń lò tán kó tó lò tán tó bá jẹ́ ìjọ mẹ́rin tó kù tí ó fi àkàtúnṣàrè gbé wa káwá wò á gbé lọ àárò ògùn àṣẹ fìtì ilé mi ló ń gbé nígbò ya ẹ mọ̀ pé anything tó bá ti ní liver or something. ara máa wú. ó ní nǹkan tí a jẹ́ kó máa fà ó dẹ̀ ti fà máa fi ibi tí ó ti kúrò lé mi o torí pé mo mọ̀ fi mi sì ní rú. ó rìn kúrò nílé mi ìfihàn yín bí yìí láti lé Oríde junction ìfihàn yín. ẹlẹ́yìn lẹ gbé lọ Jẹ́ríkò àbíkí lẹ́wí nìsín. ṣé màá wá parọ́ ni. ìjọ tí ọkọ abẹ́rẹ́ Jẹ́ríkò ẹ̀sìn lọ́wọ́ ìyàwó yìí. tó sọ pé o introduce ẹ̀ sí ẹ̀gbọ́n ni wọ́n ní wọ́n ló gbé lọ Jẹ́ríkò. mi ì dẹ̀ wá mọ́. ò wá mọ́. ìjọ tí ọmọ ilẹ̀ Jẹ́ríkò sà. tí ẹ bá pe ọmọ rẹ̀ jáde wọ́n ní kó para wá ní Monday. ìjọ tọ́ọ̀gì lẹ para wá gbé. ẹ sábẹ̀ kọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀. ẹrí ọmọ yẹn mú kọ̀bílì gbogbo nǹkan tá a ṣe ọmọ tó bá wù kọ́ ní kinní lọ́dẹ̀ kẹsì tó bá wù kọ́ ní pé kinní gbogbo eléyìí tá a ṣe èmi kan bíi pé tó bá wù kó bá dé. ọ̀rọ̀ ti clear ẹ wo ẹjọ sá kí lẹ fẹ́ kọ́ ọmọ sọ náà ẹ máa gbọ́ o nítorí dá wa lójú ni pé ní tẹ bá dé ibi tẹ́ gbé Rúkà sí tí nǹkan mi bá change o nítorí kọ́ dá wa lójú ni pé Rúkà ti kú number 1 nìyẹn o number 2 ẹ accuse Mr. Yomi pé iná pa Rúkà tí Yomi bá sọ lójú gbogbo ayé pé òun ò pa Rúkà òun ò dẹ̀ lọ́wọ́ nínú ikú Rúkà Yomi fúnra rẹ̀ mọ ibi tó ń kù sí nínú ọmọ tó yẹ kóun ó ṣe ń gbà náà tóun ò ṣe but ó dàbí kó ti wà proved pé Rúkà ikú tó kú ìṣekú ritual pé bóyá wọ́n lò fún nǹkan kan àbí wọ́n lọ ṣe nǹkan kan ó dàbí pé yẹn ti abẹ́ẹ̀gẹ́tẹ̀ yẹn ti wà established àti mọ̀ pé Rúkà sick tẹ̀ẹ̀dẹ̀ ń tọ́jú ẹ̀ tẹ̀ẹ̀dẹ̀ ń gbé káàkiri fine ṣùgbọ́n ó hàn wípé Yomi ò ní táìmù kankan fún Rúkà mọ́ ó dẹ̀ hàn wípé nínú ẹ̀mí Yomi ìgbà tí Rúkà ti lóyún yẹn ó dùn gan gap yẹn pọ̀ gan ilé mi sọ tẹ́lẹ̀ bọ́ Yomi sọ pé kí Rúkà tó lóyún gan ni bóyá gan ló fa mọ́ lóyún mọ́ inú ṣe point accusing figure sí ẹni yìí wípé ọwọ́ abó nílé pé tó máa bí but tí ẹni ìbá wa bọ́ nílé tó bá bọ̀ ọjà tó bá ṣe ìyàwó rẹ kọ́ ló bọ̀ ẹja yẹn ìyàwó tiẹ̀ ó ti mú kú òun ẹbí yẹn èmi rò pé normal thing ni pé you gain your wife to your side. sáwọn ẹbí ẹ gbà sá. ìwọ ló matter àbí you are the husband ìwọ ló matter ìwọ gbọ́ ò jẹ́ káwọn ẹbí ẹ gbà ìwọ ò jẹ́ káwọn ẹbí ẹ gbà thank you ẹni tí ó so ewúrẹ́ mọ́lẹ̀ ó fún ni tí ó jẹ téèyàn bá ti jìnnà sí nǹkan gbogbo èèyàn kò sẹ́ni tó lè live successfully in isolation tó o bá ti fún ní gap tí wọ́n fún tó fi distance yẹn náà ló ń fún ní another person ní chance láti replace ibi tó fi sílẹ̀ yẹn so you should have win your side to your wife to your side
gbogbo tó ń sọ yìí gbogbo tó bá sọ fún ló padà wá sọ fún ẹni tó bá win it to your side ó sàn níbẹ̀ ṣe é ṣe kẹ́ ẹ tó bí kìíní ó níbẹ̀ ṣe é ṣe kẹ́ ẹ tó bí kejì ó dẹ̀ níbẹ̀ ṣe é ṣe kẹ́ ẹ tó jọ agree on family planning. There are so many things tí wà á ti rúkà sọ tó gbé wọ sàárè báyìí o tí o sọ fẹ́ nìkankan tí o fi jáde láyé báyìí o and there are still so many things tí ó wà nù tiẹ̀ náà tó ò ní lè sọ fẹ́ lòmíì tó wà láàrin wa àti rúkà tí wọn náà ò ní lè sọ fáwọn tó bí ẹ tí ọkùnrin bá ti fún ìyàwó ẹ̀ nígbà tó bá ti kún sún mẹ́bí jù ó ń ṣe kíní kan jù ó fẹ́ any problem there are ways to do that win him her to your side and create distance yẹn láàrin òun àti àwọn ẹbí kí wàhálà má ṣẹlẹ̀ you shouldn't have allowed that pregnancy to cause problem wàhálà orí yẹn dá wàhálà rẹ púpọ̀ jù and kò fúnra rẹ̀ lóyún o owó lọ bá sùn o ìyá tó dẹ̀ sọ pé kọ́mọ̀sẹ̀ yín gbà tí wà àtìyàwó rẹ bá jọ fẹ́ lájọṣepọ̀ kò ní lọ bá o pọkọ mi mọ̀ fẹ́ bá mi lájọṣepọ̀ ẹja filẹ̀ bẹ́yẹn now ọmọ mẹ́ta ni rúkà filẹ̀ a tún padà wá bíi tá a bá sọ̀ra ìyẹn dẹ̀ lé lágbára jẹ́ lé lọ bẹ́ẹ̀ ni mo sọ torí pé wàhálà yóò máa build lórí ara wọn ní tábà kọ́ sẹ́tù kan ẹjẹ́ àkọ́kọ́ gbà wípé ọba tó ní rúkà ti pa rúkà o ẹ̀yẹn bí rúkà pẹ̀lú tí àwọn ẹni yìí sọ pẹ̀lú gbìyànjú ọba tó ní rúkà ti pa rúkà àwọn sa ẹjẹ́ àgbà pé ọba tó ní rúkà ó ti pa rúkà bàbá tẹ́ ẹ bá dé hospital sà tẹ́ ẹ bá rí any sign tí ẹ fi lè gbá tí mo sọ yìí ẹ jẹ́ ń gbọ́ ká tún mú láti bẹ́ẹ̀ wọ́n gébì kan wọ́n ti yọ bíi wọ́n ti ṣe ẹjẹ́ àgbọ̀ àní fọwọ́ lẹ́rán pé ẹ̀kọ́ ọmọ lọ́wọ́ ti pa gbé nìyẹn bọ́ tá a bá ti rí gbogbo yẹn ẹjẹ́ àgbà pé ọba tó ní rúkà ó ti pa rúkà òun náà ló dẹ̀ làwa náà tó lè pa wá ń gbọ́ bá wù wá. kò ní ìdìpín fún rambura rẹ nìtì ẹ lọ chẹ́ẹ̀kì ẹ̀ tí pàtì àrẹ ò bá ti pé let's keep on. ṣe rí ibi tọrọ ẹ ti wáyé ní wípé ìwọ náà yọ mí. broda ẹ jẹ́ ká lọ chẹ́ẹ̀kì ẹ̀ sẹ́ tí ara ẹ̀ ò bá ti bọ́dì ò bá ti pé kán lù ẹ let's go. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ mo ti ra cocoa house ni. ẹ máa gbọ́ ẹ máa gbọ́. bàbá ẹ gbójú pẹ̀lú scope tẹ̀lé fi máa mú mi mọ́lẹ̀ ò ń gbọ́ yín sà. rúkà ti kú àbí tá a bá dẹ̀ tó pa rúkà tá a bá pẹ́ nìyẹn ṣé yóò jì ṣé rúkà ó jì. bàbá ẹ má jẹ́ àfihàn tó ti bàjẹ́ bá tí ò ti bàjẹ́ jẹ́ àwọn ọmọ rúkà ń kọ́ rúkà fọmọ mẹ́ta lẹ̀ eléyìí ló ọmọ bíi ọmọ wà sáà tún ní gbé wà láwọn ọmọ wa lọ́la. àbí ìmájì. kí ló ń bọ̀ àfẹ́fẹ́ tí wọ́n fẹ́ gbọ́ ọmọ ni. ó ń bọ̀. torí o mọ̀ ṣé wọ́n fẹ́ kó ọmọ lọ ni. torí mi ò understand ìyẹn o ṣe business tiẹ̀ àbọ̀ ọmọ mi ni mo ní time fún ìyẹn o kún mi ò bó kan anybody. ẹ wá máa lọ lé yìí ẹ ti ẹ ṣètò náà. yes now. I don't understand. Thank you, sir. Fún wa sọ náà kí ni a fẹ́ ṣe báyìí bí ọ̀bí ṣe ń yánu sóò bẹ́ẹ̀ ni eré náà ń yánu sóò bẹ́ẹ̀ kí ni sẹ́yìn méjèèjì ẹ ṣe sùúrù náà ìwọ ìyàwó rẹ kú o tún lágídí ìyàwó ẹ ti kú náà ìyàwó tèmi kọ́ ló ti ẹni tó bá dùn ọ attitude kó dùn yẹn kọ́ ló ṣe yìí. kí ló ṣe mọ́ṣúárì sà. wà ń bẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ wrong it is not wrong who told you it's wrong who told you it's wrong. sáà mùsùlùmí lọmọ táwọn. aṣọ ọmọ tó pẹ́ láàlúrí ni mùsùlùmí ló pẹ́ láàlúrí ọmọ tó pẹ́ láàlúrí. làlúrí ọmọ tó pẹ́ láàlúrí. she can be anywhere. ṣé ẹ ti wò sí rárá tó jẹrà wọ́n ní wò ní jí lọ́dọ̀ àgbèǹde ni tell me what is important of wọ́n sì wò sí wọn àwọn mọ́ṣúárì kò sí mọ́ṣúárì all ló fún ìbò technology to create mọ́ṣúárì now can't you leave that it's not important don't attach any importance to mọ́ṣúárì it's nothing let her be there ikú ẹ̀ ó ti wà controversial ló ṣe wà ń bẹ̀ ẹni tó kú tí ọ̀jẹ̀ máa wá rédíò báyìí tí ọ̀jẹ̀ máa ọlọ́pàá ìní wọ́n ní wọ́n ó sin kìí ṣe ẹni tí kú ẹ̀ bá ti má ròyè lọ́wọ́ á yanjú àròyé yẹn lónà ó ṣe sinmi. Forget a mortuary or no mortuary, don't capitalize on that. Ṣe sùúrù ìyàwó ẹ̀ ló kú ó pọ̀ ọkùnrin ní ọ báyìí ó pọ̀ ọkùnrin ní ọ yẹ kán máa rọ̀ pé mọ́ pẹ̀lẹ́ onírúurú ẹ̀ mọ́ ni so calm down. ẹ wo ọmọ kékeré níbo ló wà. ta ló ń tọ́jú ẹ̀.
wà lọ́wọ́ ìyá. màmá yín tẹ́ni ọdún mélòó àgbàlagbà ni màmá yín close to 70. àgbàlagbà ni màmá yín. Yes. yà ẹ̀yin ẹbí rúkà wáyé pé bẹ́ẹ̀ lẹ nífẹ̀ẹ́ rúkà tó ẹ wá padà lé ẹ lọ ṣèpàdé ká wá ṣèpàdé láàrin ẹ̀yin ẹbí rúkà àtẹ̀yin ẹbí yọ̀mí lẹ́yìn tí rúkà kú yìí ká tún wá tọrọ sọ ńlẹ́ fi mọ àwọn ọmọ rúkà bó ni wọ́n ṣe déèyàn bó lẹ́sìn jọ tọ́jú wọn èyí tọ́jú ọmọ kékeré yìí bó ni ó ṣe dàgbà torí pé ọmọ ìtàn ni torí pé ìwáyé rẹ̀ ó wà nù tó ṣe sábà bí ikú ìyá rẹ̀ tẹ́ ẹ bá wá mọ̀ bẹ́ẹ̀ ẹ gbà pé rúkà ti lọ kò ní síjà kankan mọ́ gbogbo lágbájá sẹ̀mí tàmílò tẹ̀mí àkọ́kọ́ gbé yẹn lẹ̀ náà á wà fèsì tó kù torí tọ́lọ́run mo yọ̀ǹda yín o Mr. Yomi n ó tún yín pè bí wọ́n bá fẹ́ wá bí òkú èmi ni wọ́n pè tí wọ́n bá wá èmi ni wọ́n pè níjọ́ tá a bá ṣe rúkà èmi náà ó pè yín pé wọ́n ti fẹ́ lọ wọ́n wá òkè wọn tiẹ̀ lọ mọ́ wọ́n la fẹ́ ṣe o gbogbo ẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbò lókù tí ó pè yín tó kò jù bá ń lọ. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat olóòtú àti olùdarí Àgídìgbò iwájú ni ọ̀pá ìgbì tí yín ó máa rí sí o Àgídìgbò ò ní dànù o kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́mí o èmi ó máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.